kéèsì ńlá tó di national issue tó jẹ́ orí gbogbo national newspaper lórúkọ mi wà tí kì í ṣọ̀rọ̀ ọjọ́ kan nǹkan tá a fà fún bí ọdún kan tí mo wà ní court bẹ́ẹ̀ ni ìgbà tó máa di 2009 tá a ṣe bọ́ bí oṣù kejì tí wọ́n da kéèsì nù ní court tí WAEC da kéèsì yẹn nù ní court ni mo bẹ̀rẹ̀ sickness yìí kékeré ni ti ọ̀rọ̀ court nǹkankan tí wọ́n fi 21 years ìdẹ́rù bà mí 21 years imprisonment tí wọ́n fi dẹ́rù bà mí ó dàbí ẹni pé olódì mi ò ní dalẹ̀ everyday tí n bá ti ń jí máa wo gbogbo compound mi máa wo ilé mi máa wo àwọn ọmọ mi pé ṣé bí kì í ṣe pé mo ní pain kì í ṣe pé mo ní kíní bet nǹkan tí ara ń sọ fún mi nìyẹn pé ṣé o lè dalẹ̀ tí n bá tún jí di ọjọ́ kejì mo máa tún jí mi máa kú mọ́jú ó wá di skeleton mo wá gbẹ bí skeleton to the extent pé àwọn èèyàn wa kankan even in the industry tí wọ́n close mọ́ mi tán kì í ṣe pé wọ́n close mọ́ mi ní títọ̀ rẹ̀ bẹ̀ tán mọ̀ mí tán ní access sí mi láti rí láàrin time yẹn wọ́n gbé rúmọ̀ gbẹ́ pé kí lẹ ti máa pé obìnrin ò ti pọ̀ jù ó ti kó AIDS tẹ́ ẹ bá rí mẹ́rin yẹn là ń gbọ́ ní gbòòrò káàkiri pé AIDS ni o ẹ̀ tí ẹ lè dá mọ̀ èmi àti ọba Òṣùpá bá a ṣe jìnnà síra tó náà la súnmọ́ra àjọ àlòkù kan lọ́jọ́ kan gbogbo ìgbà yẹn náà ó ti ṣe díẹ̀ ẹnìkan drive dé ó wà ní location yẹn àyàsí nǹkan tán ó wá fẹ́ change fún sí mi culture náà ni abúlé kan ni sọ wá káṣọ fún mi tó lẹ́gbẹ̀ẹ́ mọ́tò ẹ̀ tó wà àwọn ọmọ ẹ̀ àwọn boys ẹ̀ káṣọ dání so ń wọṣọ yẹn ẹnìkan kàn gbé mọ́tò kan bóyá bíi Mazda or whatever one small car ó gbé dé báyìí tó bọ́ lẹ́nu mọ́tò báyìí ojú Òṣùpá change immediately ọ̀dọ̀ Òṣùpá ni mo ti rí pé kí láàrin seconds kó tún change láti white kó di red àárín ìṣẹ́jú àáyá kó tún padà sí white yẹn ọ̀dọ̀ ẹni mo ti rí mi ìtútù ìbápàdé ń bọ̀ mi ara nǹkan tí bóyá ara nǹkan táwọn èèyàn fi máa ń sọ pé ó ṣà ni so bẹ́ẹ̀ ni ẹ ṣe bọ́ọ̀lẹ̀ báyìí wọ́n attack ẹ̀ straight ni ìwọ ohun ẹ̀ change everything change ojú yẹn náà change ó di ojú Ṣàngó ìwọ kiri kọ̀ọ̀kan wọ́n ní kiri kọ̀ ṣé ìwọ ló lọ sọ fún kílẹ̀ tó lọ sọ fún kílẹ̀ lọ. èmi ni ọ̀gbẹ́ni ọ̀mọ̀wé Adewale Merit Adewuyi Adewuyi ní ṣókí àwọn èèyàn máa ń pè mí ní Adewale Merit ọmọ Ẹ̀gbá ni mí ọmọ Ẹ̀gbá mọlẹ́ṣàbí agbòǹgbò àkàlà ọ̀hún ni mí ní ìgbà kan tí a ṣì wà ní èwe díẹ̀ torí bí mo ṣe máa ń sọ̀rọ̀ tí àwọn olóyìnbó ń pè ní accent àti look ìyẹn àwòrán bí mo ṣe rí ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé Yíbò ni mí ṣùgbọ́n ní ẹnu ọjọ́ mẹ́ta ńgbà tí iṣẹ́ eré ìtàgé wọra tí wọ́n dẹ̀ máa ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ òwe wọ́n wá gbà pé ọmọ Yorùbá àtàtà ni mí so mo wá láti Ẹ̀gbá Òwu to be precise Òwu lakọ́dá tẹ́ bá dòwú ẹ béèrè wò mo lé ní ọmọ 55 years mo ń gbẹ́nu lé 60 lọ lọ́wọ́ báyìí bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ máa ń wò ó lójú yàtọ̀ sáwọn tó ti mọ̀ mí dáadáa ti pẹ́ wọ́n máa ń wò pé ẹni tá à ń wò yìí eléyìí ò yẹ kó lè tí ì ju bíi 40 something lọ àǹfààní tí Ọlọ́run fún mi lára wọn nìyẹn mo lọ sí ọ̀pọ̀lọpọ̀ iléèwé primary school gẹ́gẹ́ bí àṣegbọ́dọ̀ mọ̀ secondary school mi náà nílùú Sango Ọ̀tà high school to be precise láti bẹ̀ yẹn mo lọ sí Ogun State Polytechnic láyé ìgbà yẹn Ogun Poly là ń pè ní Òjèrè kó tó di pé àwọn ológun nígbà Babangida wọ́n sọ di Moshood Abiola Polytechnic àbí lẹ́yìn ológun gan tiẹ̀ ní pàápàá ló ṣe wá di Moshood Abiola Polytechnic láti bẹ̀ yẹn mo tẹ̀síwájú lọ sí University of Lagos for my degree rather. From there mo bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn professional courses I did my masters I did my PhD so bí ìrìn àjò mi ṣe rí nípa ti ètò ti ẹ̀kọ́ nìyẹn. ẹ ṣeun gọ́sà bàbá nígbà tí ẹ wá lọ sí iléèwé gíga jẹ́ lè ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ àwọn nǹkan tí ẹ lọ kà ní iléèwé gíga fún wa. ẹ ṣé mo ṣe mass communication
ní Ogun State Polytechnic, now Moshood Abiola Polytechnic. Mo ṣe political science ní University of Lagos. Mo ṣe public administration in my masters, and I had my PhD in public administration too. Ẹ ṣeun gan. Bàbá, a rí pé nínú àwọn iléèwé tí ẹ lọ, a rí pé bí àwọn nǹkan tẹ́ lọ kà ó yàtọ̀ síra wọn. Bàbá, kí ló fà á tó fi rí bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ ni, bí orí bá ṣe tó nǹkan náà ló ṣe máa ń rí. Nígbà tí mo lọ sí JOUNREY, tí mo lọ ṣe mass comm, mi ò parí ìyẹn o at the HND level. OND ni mo ti parí ẹ̀ kí n tó tẹ̀síwájú sí yunifásitì. Mo gbìyànjú pé kó tiẹ̀ jẹ́ mass communication yẹn náà ni wọ́n máa gbà mí fún. Ṣùgbọ́n bí orí ṣe tó, nígbà tí mo rí pé ìyẹn fẹ́ nira díẹ̀ láti wọ̀, tí mo dẹ̀ ti ní experience lórí ẹ̀, bá ní ó kúkú dá ká má kó gbogbo ẹyin wa sínú apẹ̀rẹ̀ kan náà. Tá a bá tún mú mi, tá a fi kún eléyìí tá a ti ní, ó fi ń dá náà ni mo fi di ẹ̀rọ oní political science. Political science yẹn náà ló lead sí public administration at the higher level. Ẹ ṣeun gan. Bàbá, ká tó gbẹ́nu lé àwọn ìbéèrè tí a fẹ́ béèrè lórí bí ẹ ṣe bẹ̀rẹ̀ eré orí ìtàgé, ṣé lẹ́yìn ìgbà tí ẹ lọ ka political science tó jọmọ́ pé lórí ká dìbò àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, bàbá, ǹjẹ́ ṣé ẹ ti jáde, ẹ ti gbépa ìbò ń pé kí àwọn èèyàn dìbò fún yín, àbí kẹ́ ẹ wà nínú ẹgbẹ́ òṣèlú kankan? Ẹ ṣé, mo dúpẹ́. Ṣé rí, gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a kọ́, gbogbo wa náà ni òṣèlú. Because in political science there is this common saying tó sọ wípé man is naturally a political animal. Torí kò sẹ́ni tí ò kìí ṣe òṣèlú. Ẹni tó feel pé òun ò ṣe òṣèlú fún ara òun, òṣèlú wà nínú ìgbésí ayé ẹ̀. Torí inú ìlú kan náà ló máa wà. Gbogbo jíjẹ múmu ẹ̀, gbogbo ìgbìyànjú ìlàkàkà ẹ̀ lẹ́nu iṣẹ́ ẹ̀ ní gbogbo ìgbésí ayé òṣèlú rò pọ̀ mọ́. At the local level, in fact, at the community level, local level, state level, national level, and even global level. Kò sẹ́ni tí ètò òṣèlú ò affect ìgbésí ayé ẹ̀. Ló fi jẹ́ pé gbogbo wa olóṣèlú pátápátá ni wá. Bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, mi ò tí ì gbé àpótí ìdìbò gan kan pàtó. Mi ò tí ì gbé pé bóyá gẹ́gẹ́ bí olóṣèlú tí àwọn èèyàn lè tọ́ka sí pé olóṣèlú nìyí. Bó tiẹ̀ jẹ́ pé lọ́tún lósì àwọn fífà lọ́tún fífà lósì ń wà pé ká wá ṣe. Kì í ṣe gbogbo ẹni tó bá ṣe political science tàbí tó bá kà nípa ètò ìṣèlú náà ló máa jẹ́ olóṣèlú gidi o. Àwọn èèyàn máa ń rò pé téèyàn bá ti lọ kọ́kọ́ nípa òṣèlú ó gbọ́dọ̀ jẹ́ olóṣèlú gidi. Wọ́n máa ń dá kí wọ́n máa gba àwọn èèyàn lámọ̀ràn torí pé ìmọ̀ wọn kò kì í sábà ń jẹ́ kí wọ́n yà sí ẹ̀tọ́ àṣejù wọn nínú ètò ìṣèlú. Tán bá wà nínú òṣèlú gan nígbà míì àwọn èèyàn máa ń fọ̀ tẹ̀ wọ́n ní ìwọ tó tiẹ̀ jẹ́ olóṣèlú ni ẹ́. Ìyẹn ló fi jẹ́ pé tá a bá rí àwọn tó jẹ́ pé láti kékeré wọn bí ètò òṣèlú ti wà nínú ẹ̀jẹ̀ wọn, ti wà nínú ìṣesí wọn, tí wọ́n bá dìbò yàn wọ́n, ẹ rí pé àwọn èèyàn máa condemn wọn gbẹ̀yìn náà ni. Torí pé ipò yẹn àti ẹ̀kọ́ yẹn kí wọ́n tọ́ àwọn èèyàn sọ́nà, kí wọ́n fi gbogbo nǹkan tí wọ́n ti kà kí wọ́n fi tọ́ wọn sọ́nà ni. Tí wọ́n bá gbóṣèlú, tí wọ́n bá gbégbá òṣèlú gan fúnra ọ̀pọ̀lọpọ̀, kì í ṣe gbogbo wọn, ọ̀pọ̀lọpọ̀ máa ń derail tó jẹ́ pé ìmọ̀ àmọ̀jù. Ẹ mọ̀ pé tí wọ́n bá buyọ̀ tó bá bù sọ́bẹ̀ lábùjù toró níyọ̀ yẹn lọ́wọ́, ọbẹ̀ gan ó lè má ṣe jẹ. So bó ṣe rí nìyẹn. Ẹ ṣeun gan. Bàbá, ǹjẹ́ lọ́jọ́ iwájú ǹjẹ́ ṣì ń pinnu kẹ́ ò pé kẹ́yìn náà jáde kí àwọn èèyàn dìbò fún yín bóyá lágbègbè yìí àbí ní ìlú àbí lórílẹ̀‐èdè tí a wà yìí gangan, ǹjẹ́ ṣì nírú pinnu yẹn lọ́jọ́ iwájú? Kò sẹ́ni tó mọ ibi tí orí ń bẹ́sẹ̀ rẹ̀. Gbogbo wa náà ń gbàdúrà pé kẹ́sẹ̀ ságbèwá débi rẹ̀ ni. Ó ṣeé ṣe bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé mo ní ìmọ̀ ẹ̀, mo dẹ̀ ní gbogbo nǹkan tí ó gbà láti jẹ́ òṣèlú. Ó ṣeé ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí gẹ́gẹ́ bí àṣà èèyàn wa kan àtàtà, tánítọ́ bá ti kan òun àwọn ayé á wí, tó bá ti yá Ọlọ́run á sọ bẹ́ẹ̀, àwọn ayé náà á dẹ̀ fọwọ́ sí. Ẹ ṣeun gan, ẹ ṣeun gan bàbá. Bàbá, ẹ̀sìn wo gọ́gọ́ lẹ́yọ̀ láàyò ẹ̀yọ́ lọ́wọ́ báyìí? Mùsùlùmí ni mí, practicing Muslim, tí mò ń kírun wákàtí 5, mò ń gbààwẹ̀, gbogbo ìlànà ẹ̀sìn ọwọ́ mi ló pín sí. Ṣùgbọ́n mi ò kì í ṣe alákatakítí. Eléyìí ló fi nira fún ọ̀pọ̀lọpọ̀ tí ò bá mọ̀ mí dáadáa délé láti lè sọ ní pàtó
ẹ̀sìn tí èmi gangan ṣe fún ara mi torí mo jẹ́ ẹni tó nígbàgbọ́ nínú ìfi ààyè ẹ̀sìn gbà ìjẹ́ ọmọlúwàbí gẹ́gẹ́ bí èèyàn torí èèyàn lọ́lọ́run kọ́kọ́ dá kẹ́sì tó wọlé mo nígbàgbọ́ nínú ìjẹ́ ọmọlúwàbí ìfi ọmọ ènìyàn ṣe kẹ́sì tó wá tẹ̀lé. A jẹ́ ká tẹ̀síwájú gẹ́gẹ́ bí àwọn àtẹ̀jíṣẹ́ tí a ní látọ̀dọ̀ àwọn olólùfẹ́ yìí torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tẹ̀ sọ pé kí ló ṣẹlẹ̀ àwọn bàbá yìí jẹ́ kankan ládẹ́rẹ́ wọn ní sinimá àgàgà tó pẹ̀ yín tẹ́tí ẹ̀ jẹ́ pé tẹ́ jẹ́ bí gbajúmọ̀ tí àwọn èèyàn nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí bẹ́ ṣe máa ń ṣe nínú sinimá gẹ́gẹ́ bí ẹwà tọ́lọ̀ fún yín wọ́n respect ní pé kẹwà nínú àwọn sinimá kọ̀ọ̀kan tó yẹ pé ó làmìlaka tí ó jáde léraléra tí àwọn èèyàn tó jẹ́ bí àwọn kọ̀líìgì yín tẹ̀jọ́ ń ṣiṣẹ́ yálà ọmọdé ni àbí àgbàlagbà tí wọ́n jù síta ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá yín pàdé ó pẹ̀lú nǹkan tí wọ́n ṣe tẹ àtẹ̀jíṣẹ́ yẹn sí yẹn pé ká wá bá yín ká gbọ́ lẹ́nu yín torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn ò tiẹ̀ mọ̀ pé bóyá etí ẹ̀ nìkan tó tóbi báyìí lọ́wọ́ tó yẹ pé ẹ tún focus síbẹ̀ òun la ṣe wá yín wá lọ́jọ́ títò yìí nínú àwọn ìbéèrè tí a ní lọ́wọ́ yín pé bàbá ǹjẹ́ ẹ lè ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún wa bí ẹ ṣe bẹ̀rẹ̀ orí ìtàgé. ẹ ṣe ìrìn àjò mi sí eré orí ìtàgé kì í ṣe ìrìn àjò tó gùn tó bẹ́ẹ̀ náà ṣùgbọ́n ìrìn àjò tí ó kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan sínú ni bí ó ṣe gùn tó. láti ilẹ̀ mi ò kì í ṣe eléré orí ìtàgé láti ilẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ education ṣe wọlé fún mi náà lọ̀rọ̀ eré orí ìtàgé náà wọlé ìyẹn ni mo ṣe nígbàgbọ́ pé ẹni tọ́lọ́run bá ti dá gbogbo ètò ayé ẹ̀ ọlọ́run ti mọ bóun ṣe máa tó ètò orí pé mo fẹ́ bẹ̀rẹ̀ eré orí ìtàgé ní àṣehàn torí mo jẹ́ ẹni tí ọlọ́run fún ní ẹ̀bùn láti kékeré lára ẹ̀bùn tọ́lọ́run fún mi náà ni ká dẹ̀rẹ̀ pòṣónú láti primary school ká ṣeré kó jẹ́ pé tí wọ́n bá ti fẹ́ ní any reason fún entertainment èmi náà ni number one tí wọ́n máa náwó sí kódà èmi ni máa coordinate àwọn others la máa ṣe rehearsal and all that tó fi dé secondary school university nìkan ni mi ò fi bẹ́ẹ̀ ní àǹfààní ẹ̀ ṣùgbọ́n láàrin àwọn ẹlẹgbẹ́ wa at the informal level gbogbo yẹn náà kúrò lára ṣùgbọ́n nígbà tí mo ti wá bẹ̀rẹ̀ mo ti wà a little bit established mo ti ń gbégbé ayé àlàáfíà mi níwọ̀nba bí ọlọ́run ṣe gbà mí láyè mọ́ lóde pé àwọn òṣèré kọ̀ọ̀kan tí wọ́n làmìlaka tí wọ́n jẹ́ bíi bàbá fún wa àtàwọn kọ̀ọ̀kan náà tó jẹ́ pé bóyá lọ́jọ́ orí wọ́n lè jù mí lọ lẹ́nu iṣẹ́ eré orí ìtàgé ṣùgbọ́n lọ́jọ́ orí kémi náà gba díẹ̀ change díẹ̀ lọ́wọ́ wọn ọlọ́run kàn ṣàdédé kọ́ tó jẹ́ pé a bẹ̀rẹ̀ sí ní fàmọ́ra ṣe mọ̀ pé one way or the other èèyàn amọ́ra lọ́nà kan so from there ló di pé wọ́n fẹ́ máa lo àwọn facilities mi díẹ̀díẹ̀ bí kan wá a fẹ́ lo ilé a fẹ́ lo school a fẹ́ lo in the process léré orí ìtàgé wọlé wẹ́rẹ́wẹ́rẹ́ fún mi ló di pé tí wọ́n bá dé kán wò mí bí mo dẹ̀ ṣe ń ṣe yìí èmi gan máa gúdú ẹ̀yin náà ẹ máa dá gan nínú eré orí ìtàgé o ẹ máa ṣe kíní o ẹ máa ṣe gbẹ́ ẹ máa ṣàgbọ́n o lódì kí n máa fojú sí díẹ̀díẹ̀ bọ́n ṣe ń wá torí mo jẹ́ni tí wọ́n fà mọ́ dáadáa tèmi náà dẹ̀ fà mọ́ wọn so in the process bó ṣe bẹ̀rẹ̀ sí ní wọlé díẹ̀díẹ̀ tí wọ́n ń fà mí tán fà mí wọlé ní bíi ọdún mélòó sẹ́yìn ẹnìyẹn so bẹ̀ bó ṣe wá lọ yẹn títí ngbà tó máa di stage kan lẹ́yìn ọdún péréte mo wá wò pé kò sí bí ọlọ́run ṣe lè fúnyàn lẹ́bùn tó nínú gbogbo nǹkan tí èèyàn bá ṣe láyé pàápàá jùlọ eré orí ìtàgé tá à ń ṣe yìí kò sí bí ẹ̀bùn yẹn ṣe lè pọ̀ tó téèyàn ò bá fi ẹ̀kọ́ kún pé kó tún lọ kọ́ àwọn nǹkan kan wà níbẹ̀ tó jẹ́ pé ẹ̀bùn ò gbé ẹ̀bùn máa ran ẹ̀kọ́ tó bá kọ́ nínú iṣẹ́ ó máa ràn lọ́wọ́ á wá jẹ́ kéèyàn stand out á jẹ́ kéèyàn jẹ́ ẹni tó mọ̀ ṣe dáadáa ni so àwọn nǹkan kan wà nínú ètò ẹ̀kọ́ tó jẹ́ pé ẹni tí ò bá kẹ́kọ̀ọ́ ẹ̀ kò lè mọ̀ kí n tó ṣẹ̀ wá tún jáde lọ sọ́dọ̀ ọ̀gá mi kí n tún tó ṣẹ̀ wá lọ kọ́ sí kí tẹ̀síwájú tó wá bẹ̀rẹ̀ ní pẹrẹwu. ẹ ṣeun gọ́sà bàbá lẹ́yìn ìgbà tí ẹ wá kọ́ṣẹ́ eré orí ìtàgé yìí ǹjẹ́ ṣe rántí sinimá tí ẹ ṣe yálà tó jẹ́ tiyín àbí tí ẹ bá ènìyàn ṣe tó dàbí pé òun ló gbé yín jáde tí àwọn èèyàn fi mọ̀ yín gẹ́gẹ́ bí eléré orí ìtàgé. ẹ ṣe olóòtú mo bẹ̀rẹ̀ eré orí ìtàgé pé kí n feature nínú fíìmù tó máa jáde tèmi náà máa wò tí àwọn èèyàn máa wò
mo bẹ̀rẹ̀ yẹn ní year 2000 ó ti ń lọ bí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n báyìí ni ètò yẹn bẹ̀rẹ̀. Àwa bẹ̀rẹ̀ sí ní ṣe lọ sáà, ṣe mọ̀ pé mo ṣàlàyé lákọ̀ọ́kọ́ pé mi ò kọ́kọ́ kọ́, ẹ̀bùn ni mo kọ́kọ́ lò fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Kódà ẹ̀bùn yẹn gbè mí dépò yìí pé wọ́n ti ń pè mí sí iṣẹ́ ní gbogbo ìgbà tí mò ń sọ yìí, tí mo ti ń ṣe kábíyèsí, tó jẹ́ àwọn tó ń jẹ́ ọ̀gá fún mi, ọ̀gá kẹ̀ yàtọ̀ sí pọ́njọ́ ọ̀gá tó tún jẹ́ bàbá, táwọn tí wọ́n níṣẹ́ àtàwọn directors tó tún máa fi wọ́n ṣe olóyè mi. Ṣùgbọ́n wọ́n ní bí ọmọdé bá láṣọ bí àgbà kò lè lákìísà tàgbà, kò dẹ̀ sí bí olóko ṣe lè tètè jí tó iwájú báyìí ló máa bá kùkùté ojú ọ̀nà. Gbogbo yẹn tì mí pé iṣẹ́ yìí nígbà tó ti ṣe bẹ̀rẹ̀ sí ní wọnú ẹ̀jẹ̀ mi, mò ń láti lọ kọ́ kí n tó ṣe wá lọ sọ́dọ̀ ọ̀gá mi. Kódà ọjọ́ tí máa kọ́ṣẹ́, ọ̀gá tí mo yàn láàyò tí mo kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀ orí set ni mo ti sọ fún wọn pé mo fẹ́ gba fọ́ọ̀mù, mo fẹ́ kọ́ iṣẹ́ yìí. Ẹnu yà wọ́n lọ́jọ́ náà, ó ṣe wọ́n ní kàyéfì. So bẹ́tò ètò ìrìn àjò eré orí ìtàgé mi bó ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn. Ǹjẹ́ ṣe ìrántí orúkọ sinimá náà tó dà pé tó gbé yín jáde tí à ń sọ lọ́wọ́ yìí? Sinimá tí mo rò pé iṣẹ́ kan tí mo kọ́kọ́ ṣe láti àìmọye ọdún sẹ́yìn tó yẹ pé mo ti ń ṣe táwọn èèyàn dẹ̀ ti ń rí mi nínú àwọn fíìmù àgbéléwò, ó ti pọ̀ rẹpẹtẹ tí ò níye. Ìmí gan mo play lead nínú ìmí tí ò really jẹ́ pé bóyá kí n jáde tààrà kan kí wọ́n mọ̀ pé ẹni yìí ó ti kọ́kọ́ pọ̀ síwájú láìmọye. Bẹ́ẹ̀ wá di ọdún kan, eléyìí tí mò ń sọ yìí ti pẹ́ díẹ̀, èyí tí mò ń sọ yìí kì í ṣe ó dín ní 20 ọdún ni. Ọmọ mi kọ alálùbáríkà mi kan ni, ó wá direct iṣẹ́ kan gan ló tiẹ̀ ní. Kí ni mo fẹ́ forúkọ ọmọ ìṣe? Sábà là ń pè é, ó ń direct, prominent director ní gbogbo àárín yìí. Sango Sowode sí gbogbo Yewa, kódà sọnù Èkó. Gbajúmọ̀ olùdarí sinimá ni. Ó kàn pè mí, ó kàn wọ́n fínúfíndọ̀ ló bá fi mí ṣe lead iṣẹ́ náà. Mo wá ṣe ọkọ, mo play role ọkọ tó ní owú lára, tí ò kì í fẹ́ kí ìyàwó jáde, tí ò tó bá pariwo tó bá nínú fíìmù yẹn gan. Mo rántí pé sí nǹkan wà níbẹ̀ tí mò ń kírun lọ́wọ́, tí fóònù wà ní mò ń kírun lọ́wọ́ báyìí, ìyàwó ń receive call jáde látẹnu ọ̀nà láti inú ilé bọ́ sí fàràǹdà àbí tí mo ti ń kírun, ṣe lọ́gbẹ́ni járun tó lọ já fóònù gbà. Ó dẹ̀ jágbà, àwọn èèyàn rò pé ó máa bẹ̀rẹ̀ ẹ̀rùn yẹn láti ilẹ̀ padà, kò sọ̀rọ̀, ó kàn jágbà, ó dẹ̀ tún padà sórí kíní, ó tún rò kù, ó kọ̀ntínú ìrun tó ń kí lọ. So fíìmù yẹn ni mo kọ́kọ́ yà tó jẹ́ pé lẹ́yìn tí mo ya fíìmù yẹn, mo wá bẹ̀rẹ̀ sí gbogbo ibi tí mo wá ń lọ, gbogbo location tí mo ń lọ, Ìkòròdú, Àgbàdo, everywhere tí mo ń lọ, lórí pé káwọn èèyàn máa jáde. Mo ti gbàgbé orúkọ tí mo jẹ́ nínú kinní yẹn bí Òjò Owú kùnrin, dádì ẹ wá wo ọ̀rẹ́ yín tó ń jowú, mọ́mí ẹ wá wo ọ̀rẹ́ yín. Ìyẹn fún mi ní àǹfààní láti mọ̀ pé iṣẹ́ yẹn jáde gan. Iṣẹ́ yẹn ni mo kọ́kọ́ bá wọn yà lẹ́yìn àìmọye iṣẹ́ tí mo ti kọ́kọ́ yà tó jẹ́ pé mo jáde báyìí lọ́tún lọ́sì tí gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè mí. Ìyẹn wá lọ bẹ́ẹ̀, kì í ṣe pé ó jáde kan lọ bí alára lọ títí bẹ̀t. Mo sáré pé tí n bá lọ ní street bí ilé bíi mélòó kan, wọ́n mọ̀ mí mọ iṣẹ́ yẹn. Gbẹ̀gbà tó máa di stage kan, producer, director àti one great filmmaker alálùbáríkà kan, director ni, gbajúmọ̀ òṣèré ni, bẹ́ẹ̀ ni, òun ló direct iṣẹ́ yẹn, òun kọ́ lónìí o, Aisha àti Raji lónìí. Mo rò pé Toymax kọ́ ló power iṣẹ́ náà lọ́dún náà, torí iṣẹ́ ńlá gan-an ni tó láàmìlaka. Eléyìí náà kì í ṣọ̀rọ̀ 15 years sí ìsìn eléyìí tí mò ń sọ yìí, a ti close mọ́ 15 tí ò bá tí ju 15 years lọ. So iṣẹ́ yẹn ni wọ́n yà, wọ́n pe title iṣẹ́ yẹn ní Yàgò Láàfin. Alálùbáríkà ọmọ tí mo ló ti kọ́kọ́ discover mi, Austin Emmanuel, òun ló ti kọ́kọ́ rí mi, àti jọ ń ṣiṣẹ́ káàkiri, wọ́n ti jọ ń pè wá papọ̀. So ó sá ti máa ń tẹnumọ́ tá a bá ti jọ ṣiṣẹ́ papọ̀ tí wọ́n pè wá sí, ló bá ní bàbá
àwọn èèyàn ọmọ lílo yín, àwọn èèyàn ò lò yín bó ṣe kán lò yín, àwọn èèyàn ọmọ pẹ́ good tó báyìí, àwọn èèyàn wọ́n ṣe fẹ́ ṣiṣẹ́ yẹn nìyẹn. Ló bá bá mi ló bá ní ọ̀gá wa àgbà kan ni wọ́n ní róòlù ọba yẹn làwọn fix síbẹ̀. Wọ́n wá ní strategy tí àwọn ìyẹn òun àti Aisha Raji strategy tí Toymax wá ní káwọn lò ní pé ẹni tó máa ṣe kábíyèsí yẹn kó má jẹ́ ara àwọn ọ̀gá àgbà tí gbogbo àwọn ayé ti mọ̀ gẹ́gẹ́ bí kábíyèsí, but káwọn lọ hunt fún ẹni tó good gan tó máa gbé you know, tó ní stature fún ọba yẹn, tó ní charisma yẹn, tó dẹ̀ ní acting prowess fún. So wọ́n ṣe wá bá wọn bá sàsọ wọn mú script wa mú bá wò ká má fa ọ̀rọ̀ gùn la bá ya iṣẹ́ yẹn jẹ́ Yàgò Láàfin. Mo mọ̀ pé àwọn èèyàn ò lè gbàgbé ẹ̀ bẹ́ẹ̀ torí giant job ni ní Dùmọ̀ta nígbà yẹn àbí wọn tí ì dé, àwọn marketers ò tí ì dé kí ni Dùmọ̀ta ni tí banner ẹ̀ gba everywhere kan. So iṣẹ́ yẹn ni mo yà tó di pé ó kúrò ní ti state kan everywhere. Ìyẹn nìkan wá kọ́ páwọn èèyàn bí pé ó gbé mi jáde páwọn èèyàn wá mọ̀ bí nìkan kọ́, ó tún wá di nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń kọ story àti traditional movies ni o àti modern ni o tó bá ti kọ story tó bá ti lọ́ba nú, mo mọ̀ pé tó bá consider èèyàn mẹ́ta tí wọ́n list èèyàn mẹ́ta tó ń fẹ́ mú possible person tó máa ṣe, orúkọ mi á wà nù mẹ́ta ní gbogbo time yẹn. Òun náà ló bá mi dé sí o káwọn èèyàn tó fẹ́ máa stereotype mi fún ọba kábíyèsí and so on. So iṣẹ́ yẹn lẹ́yìn iṣẹ́ yẹn gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kọ story ọba tí wọ́n ń pè mí lọ́tún lọ́sì ẹ̀yìn lẹ́bàá bá ṣe kábíyèsí yẹn lẹ́bàá bá dé òṣèkú olórí mi títí dé sìn nìyẹn. tí mọ̀ pé ẹ máa jọba gangan. Ìdílé ọlọ́ba mo ti wà, potential ọba ni mí, tọ́ba bá kàn mí ìlú mi á wí, àwọn ayé á wí. Ṣùgbọ́n kọ́ba tó wà ń bẹ̀ kó pẹ́pẹ́pẹ́pẹ́ kó kírùkẹ̀rẹ́ yòrò títí, kírùkẹ̀rẹ́ pọ̀ láàfin o káwọn ìrùkẹ̀rẹ́ kan wá gbó títí kọ́ba náà gbó pẹ̀lú ẹ̀. Ẹ ṣeun gan bàbá. Lẹ́yìn ìgbà tí ẹ ti wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé tí ẹ̀yin gbọ́ ti di ọ̀gá iṣẹ́ tí ẹ̀yin náà ti dá ń ṣiṣẹ́, bàbá ǹjẹ́ ṣì ní any challenge role kan tí wọ́n fún yín tó dàbí pé ó fì yín, ǹjẹ́ ṣì rántí ẹ̀? Gẹ́gẹ́ bí èmi ṣe rí, róòlù kì í sábà ń fún mi ní challenge torí affiliate kódà ìmí gan tó jẹ́ pé pàjáwìrì ìgbà tí mo ṣe ẹ lóòsàn ẹjọ ẹ bá níṣẹ́ lọ́tùnla ìgbà tí mo ṣe ń ṣe tó ṣì ń wá bẹ́ẹ̀ orí àtórí ẹ̀bùn tó bá ti wáyé báyẹn tí n bá ti dé ó lè jẹ́ lines lórí set ni máa ti internalize ẹ̀, iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn, Ọlọ́run dẹ̀ ń fún wa ṣe bẹ́ẹ̀ kò sí béèyàn ṣe lè dá tó náà kó má kù síbì kan, ojoojúmọ́ lèèyàn dẹ̀ ń kọ́ ẹ̀kọ́ sí i so ó ń wà bẹ́ẹ̀ ti kan tí mo lè náwó mú ní pàtó ní kò fi bẹ́ẹ̀ pẹ́ lọ títí yìí ni tó ní kí n wá ṣe pastor, èmi àfáà tí mo jẹ́ ṣéwù bẹ́ẹ̀ tí a kọ́ ni so ẹ lè pe gbogbo àwọn ọ̀gá wa pàwátàǹsì ṣé ọ̀gá Jídé kò sọ́kọ́ lẹ́fẹ́ ní kó wá ṣe pastor tàbí lẹ́fẹ́ ní kó wá ṣe àfáà tí ò ní ṣe tó máa ní àná mi ò kí ṣe muslim or christian ni mí, tàbí Ògògó ọ̀gá wa Táíwò Hassan lẹ́fẹ́ máa ní kán wá ṣe pastor tán ní ṣe perfectly well bó ṣe jẹ́ pé mùsùlùmí gan tí kéwú tọrọ Ọlọ́run dùn lẹ́nu wọn ni, tàbí Ibrahim Shatta wa níbi ìró wo lẹ máa fún. So gbogbo àwọn yẹn jẹ́ ká mọ̀ pé kò sí róò tó yẹ kán lè fún yàn. Gbẹ̀gbẹ̀ tó wá fún mi ní tí script yẹn kọ́kọ́ máa dé, iṣẹ́ yẹn wá jẹ́ iṣẹ́ ńlá, wọ́n ní pastor ni máa ṣe, róò mi wá pọ̀ nú ẹ̀ because iṣẹ́ yẹn ní í ṣe pẹ̀lú church pẹ̀lú celestial faith. So ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ yẹn wà lórí mi, ṣe mọ̀ pé tí wọ́n bá ní kí wọ́n wá ṣe nǹkan tí ò fi bẹ́ẹ̀ use mọ́ tí sì ń bá jẹ́ bíi méjì mẹ́ta á wò pé wọ́n á guide òun, but ó lọ ṣiṣẹ́ tí sì ń lọ bíi 12-15 scenes lórí nǹkan tó mọ̀ pé ó jìnnà sí faith ẹ, then àwọn nǹkan tó ti kí sábà ń pè ẹ́ fún wọ́n wá pè mí fún ó jẹ́ pastor, ó tún jẹ́ iṣẹ́ ńlá. Iṣẹ́ yẹn kò pẹ́ yìí ni gbogbo tí mò ń sọ yọ tí ó ti lè wọ bíi 5 years tí ọmọ mi alálùbáríkà màláíkà ní iṣẹ́ yẹn ní title iṣẹ́ yẹn màláíkà, róò mi wá pọ̀ nínú ẹ̀, Ṣeun Ọláìyá ló direct ẹ̀,
ló bá di mo bá gba script mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ètò báwo ni wọ́n ṣe ń ṣe prayer Christian, báwo ni àwọn pastor ṣe ń ṣe, báwo ni gbá nǹkan yìí ná mi dépò pé principal mi ní school ọ̀dọ̀ mi pastor Mrs ni pastor tí tó gbilẹ̀ nínú ẹ̀ ni ó fẹ́ lè pàṣẹ fún bí ọ̀sẹ̀ kan ó fẹ́ lè pàṣẹ school tí tọ́jú ọ́fíìsì mi lájọ́ máa wà tó máa kọ́ mi láwọn verses and so on. So àdẹ̀ṣe tó jẹ́ pé àtinú producer àtinú director nínú gbogbo wọn. So láti ìgbà yẹn tẹ́ bá ti ṣiṣẹ́ kan tó bá ti dá tó dẹ̀ jẹ́ iṣẹ́ ńlá tó jáde àwọn èèyàn máa lò ẹ́ fún àti ìgbà yẹn títí bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Kódà lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n ti ń gbé role pastor fún mi gan ju tọba tí wọ́n mọ̀ mí sí gan lọ. So bó ṣe rí nìyẹn. A ti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ àgàgà wọn tí wọ́n ń ṣe eré orí ìtàgé bíi tí pé tá a bá béèrè náà pé bàbá màmá báwo lè ṣe ń rí inspiration tó yẹ pé tó ń motivate yín tó ń drive yín láti continue láti máa ṣiṣẹ́ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn á tiẹ̀ sọ fún wọn pé wọ́n àwọn ọmọ tí o onífàájì làwọn táwọn bá mọ̀ pé ẹlòmíì tiẹ̀ fi yé wa pé òun ń ka script pé tóun bá kàn ti wò tóun bá ti wo script yẹn báyìí tóun ti bèèrè lọ́wọ́ director kí lẹ fẹ́ kí n ṣe kíní kan ó lóun ò ní ka script. pé iṣẹ́ yá nìyẹn. the moment tóun bá ti mú nǹkan tóun máa mú tóun ti tá sí báyìí tóun ti face camera ó ní gbogbo ẹ̀ máa sáré wá sórí òun pé wọn ò ní repeat nǹkan yẹn lẹ́ẹ̀mejì fóun tóun máa fi ṣe máa ní wow bẹ́ẹ̀ ṣe ń ṣe tán so òun ló fẹ́ jẹ́ kí wá bẹ̀rẹ̀ pé kí ni nǹkan tó ń drive ẹ̀yin báwo lẹ ṣe ń get inspiration tọ̀dọ̀ tí yín. ẹ ṣe rí inspiration ènìyàn fún iṣẹ́ tó bá ń ṣe bí òjìji ẹ̀ ni ó máa ń tẹ̀lé ni bí òjìji yẹn láti tẹ̀lé èèyàn lẹ́nu iṣẹ́ tó bá ń ṣe oníkálukú ló ní means ẹ̀ tí òjìji yẹn fi máa tẹ̀lé. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé ọtí ni source of inspiration wọn tó bá fẹ́ bọ́ sórí set tó bá mutí ẹlòmíín máa ní láti mu sìgá bíi 2 tàbí 3. Kódà mo ti rí ibi tá a ti ń yaṣẹ́ tó jẹ́ pé lára àwọn tó làkà lára àwọn èèyàn ńlá nínú industry wọ́n máa gba time díẹ̀ tó máa ní ẹ jọ̀ọ́ ẹ fún mi ní 2 minutes tó jẹ́ pé lẹ́yìn 2 minutes ẹ rí ó máa sáré fa sìgá bíi 6 méjì kó tó padà so oníkálukú ló ní tiẹ̀. Ǹjẹ́ mo ti tèmi inspiration tèmi ni ẹni tí èmi àti ẹ̀jọ̀ ń act bẹ́ẹ̀ ni performance mi tí n bá ọ̀gá yìí ṣiṣẹ́ ó ṣeé ṣe kó yàtọ̀ sí performance mi tí n bá ọ̀gá kejì ṣiṣẹ́. Ìyẹn ló fi máa ń fa tó jẹ́ pé gbogbo àwọn ọ̀gá gbogbo àwọn èèyàn àwọn church ẹ̀ kì í ṣọ̀gá mi tí mo tún jù lọ lẹ́nu iṣẹ́ tí n bá ti kọ́kọ́ dé máa ń fẹ́ kí friendly ambience kó kọ́kọ́ wà kí n kọ́kọ́ àtẹni tí mo feel pé máa bá ṣiṣẹ́ o àtẹni tí mo feel pé mi ò bá ṣiṣẹ́ o kí n kọ́kọ́ create source of torí mo wọ̀ pé source of inspiration mi ni bí mood mi bá ṣe rí àwọn tí mo rí ń bẹ̀ tí wọ́n piss me off àwọn tí wọ́n receive mi tí wọ́n accept mi tí wọ́n really extol qualities mi tí mo mọ̀ pé bóyá lẹ́yìn one way or the other a ti jọ ní rapport tàbí àwọn tá a jọ ní rapport tó jẹ́ rapport tá a jọ ní lẹ́nu bí ìṣẹ́jú 5 tí mo dé location tàbí àwọn tó jẹ́ pé orí TV gan ní rapport wa tí kì í ṣe bóyá physical or verbal rapport mo kàn rí wọn pé yes I like this person tí bá pàdé lórí set ìfẹ́ tí mo ti establish fún yẹn ó máa yọ ọ́nù performance mi. For example mo ní àwọn ọ̀gá kan kí n tiẹ̀ mú látòrí àwọn ọ̀gá before àwọn tá a jọ jẹ́ sàwáwò tó yẹ pé tí n bá wà lórí set wọn tíṣẹ́ yẹn bá jáde tẹ́ ẹ bá wò ó àwọn èèyàn kan sára pé Merit àwòṣe yìí kan in fact ẹ try gan nù ẹ̀. Ọ̀gá Táíwò Hasan ni number 1 ògògó fún èmi o ipa àjọ wà lórí set àwọn director máa ń sọ wọn kì í sọ lẹ́yìn wọn á sọ fún àwọn méjì wọn á sọ lójú wa pé Sati sẹ́yìn àti Merit ẹ ti ṣe rehearsal sí yìí ni tó máa ń kí kò dẹ̀ sí nǹkan méjì kò sí rehearsal kankan tá à ń ṣe kódà àwọn àti ẹ̀ ti mọ̀ àwọn ọ̀gá gan ti mọ̀ ń sìn pé tá a bá ti jọ wà lórí set wọ́n á ti ní ó yá ṣe Merit ló wà pẹ̀lú mi Merit ló wà pẹ̀lú mi ẹ̀tọ́ kínní kò ní camera rehearsal kò ní kínní tó wọ́n ti mọ̀ pé gbogbo iṣẹ́ tá a ti jọ ṣe sẹ́yìn ó máa kí bí ìgbà ká sọ pé ìfẹ́ àtọ̀run wá tó wá ran iṣẹ́ bẹ́ẹ̀ ni iṣẹ́ mi àtọ̀gá wọ́n pọ̀ bẹ́ẹ̀ o mo kàn lo àwọn ní example ní the same thing pẹ̀lú ọ̀gá Yínká Quadri pẹ̀lú Àìná Gold pẹ̀lú wọ́n pọ̀ rẹpẹtẹ tó ń ṣe máa kà ká tó ṣe wà mú àwọn the next generation sí wọn tó fi kan ọdún tó fi gbogbo wọn bẹ́ẹ̀ tá a bá ti jọ wà lórí set so
àwọn náà máa wípé mo tiẹ̀ ń wojú wọn a wà lórí set ìfẹ́ tó ti jọ wà láàrin gbogbo wa òun ni inspiration mi tẹ́ bá fẹ́ pa inspiration yẹn ẹ jẹ́ kí ẹnìkan tí mo fẹ́ bá wà lórí set kó náwó àbùkù ó máa reflect nínú iṣẹ́ mi because ó máa lé shadow mi tó ń provide inspiration yẹn ó máa lé lọ. So reason tó fi jẹ́ pé tí n bá ti dé location gbogbo àwọn èèyàn gbogbo àwọn colleagues mi tájọ jẹ́ contemporaries tájọ jẹ́ gbẹ́ àtàwọn tí mo jù lọ tó fi dórí àwọn ọ̀gá wa tán jù wá lọ dáadáa ọ̀pọ̀lọpọ̀ wọn ti mọ̀ ń sì pé tí n bá ti dé location man create a very cheerful ambience environment you understand for love mo ń ṣe kinní yẹn not only because ó kàn mí kí n rẹ́rìn ó kàn mí kí n ṣeré kí n hàn kí mo ń ṣe yẹn kí shadow inspiration yẹn lè wà fún mi tí n bá dórí set ni. ẹ ṣeun. so bí tèmi ṣe rí nìyẹn. ẹ ṣeun gan bàbá. bàbá a ti débi tí à ń dé yìí abala tí a wà ń sìn abala tó yẹ pé ó máa ń tọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wá sí péjì wa ni. torí péjì wa yìí a fi máa ń mẹ́sàn pé ká fi ràn ènìyàn lọ́wọ́ a fi máa ń mẹ́sàn pé ká fi promote ènìyàn a fi máa ń mẹ́sàn pé kí àwọn ènìyàn kọ́ kẹ́kọ̀ọ́ lórí bíbẹ̀ kò ń ṣe pé bóyá a kò wá pé ok torí pé a kò fẹ́ generate nǹkan la ṣe ń torí ẹ̀ la ṣe ń káàkiri so nítorí ẹ̀ la ṣe máa ń tọ̀ àwọn àgbàlagbà lọ àbí kẹ́ àwọn tó jẹ́ gbajúmọ̀ bíi tiyín báyìí kí wọ́n lè kẹ́kọ̀ọ́ lè fi ọ̀rọ̀ tiwọn kọ́ lè fi bá àwọn ènìyàn kẹ́kọ̀ọ́ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n wà nílé ìṣe ló máa ń rí àwọn gbajúmọ̀ àgàgà àwọn onítíátà gbajúmọ̀ àti àwọn onítíátà ní pé bígbà pé wọn ò ní ìṣòro ọmọ ìgbà bígbà pé ìṣe ni Ọlọ́run dá wọn lọ́tọ̀ tí wọ́n dẹ̀ mọ̀ pé àwọn gbajúmọ̀ gọ́gọ́gọ́ àwọn gọ́gọ́ ló ní ìṣòro jù torí àwọn nǹkan tí àwa yìí tí wọ́n mọ̀ tí a lè ṣe àwọn ò lè ṣe tó yẹ pé ta bá ṣe ta máa mú jẹ àwọn ò gbọ́dọ̀ ṣe torí wọ́n ní orúkọ tí wọ́n ń bò tí wọ́n dẹ̀ fẹ́ kí orúkọ kó bàjẹ́ bàbá ìtorí ẹ̀ ni a ṣe tọ̀yìn wá lọ́jọ́ títò yìí bàbá ìbéèrè tí a fẹ́ wá béèrè ń sì ni pé ǹjẹ́ ní nǹkan tó ṣẹlẹ̀ tó jẹ́ má lè gbàgbé tí ẹ fẹ́ fi kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ tó yẹ pé tí wọ́n bá gbọ́ bójú ẹ̀kọ́ kan àbí méjì àbí mẹ́ta wọ́n á rí kọ́ nígbà tí nǹkan náà ṣẹlẹ̀ yálà lẹ́nu iṣẹ́ àbí lójú ayé tó yẹ pé ìgbésẹ̀ tí ẹ gbé nígbà yẹn tẹ́ fi borí àwọn nǹkan náà ìjẹ́ lè ṣàlàyé fún wọn. ẹ ṣe olóòtú àwọn challenges wà kò ṣiṣẹ́ tí ò ní challenge sí tiẹ̀ acting náà ni a ti kojú àwọn ìṣòro níwọ̀nba àgbà tá a dẹnu iṣẹ́ yìí náà tó ti wáyé but ìyẹn ò really mì wá lọ títí dàbí alára torí a ti mọ̀ pé tí ò bá jẹ́ lẹ́nu iṣẹ́ yìí náà bó ṣe iṣẹ́ mi náà ni kò ṣeé ṣe kó má ní ṣòro títí ẹ̀ ṣùgbọ́n àwọn eléyìí tí ó jẹ́ personal fún èmi tó jẹ́ àwọn challenges tá a ti face tí mo dẹ̀ fi pé ó ní ṣe pẹ̀lú iṣẹ́ yìí máa pín sí ọ̀nà méjì nínú wọn máa mú méjì kan tí mo fi pé ó lákàkì nígbésí ayé mi ìkan wà tó jẹ́ pé general ni ọ̀pọ̀lọpọ̀ náà nínú àwọn ọ̀gá wa àtàwọn tá a jọ jẹ́ sàwáwù àtàwọn tó ń bọ̀ lẹ́yìn náà ó ṣeé ṣe kí wọ́n ti feel ẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n ti feel it yẹn ó ní pé ṣe rí iṣẹ́ wa tá à ń ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn á sọ pé ṣé ayé kò síṣẹ́ téèyàn ṣe tó jẹ́ pé àwọn èèyàn ló ń deal pẹ̀lú bóyá òǹdẹ̀rẹ̀ ọmọ àwọn èèyàn rẹ́rìn ni tó bá ti jẹ́ pé àwọn èèyàn human beings are your unit of job unit of action unit of your analysis tó jẹ́ àwọn èèyàn ló ń deal pẹ̀lú direct you deal with people directly àwọn èèyàn á sọ pé ṣé ayé ni so they believe dẹ̀ ní pé iṣẹ́ ayé challenges ẹ̀ máa ń pọ̀ ju àwọn iṣẹ́ tí ó involve àwọn èèyàn directly lọ iṣẹ́ yìí iṣẹ́ tó ní owó ni acting mi ò wá lè sọ bóyá ó kàn wá bẹ́ẹ̀ ni o bẹ̀tẹ̀ mi nígbàgbọ́ pé nínú spirit iṣẹ́ yìí ni owó yẹn wà owó in the sense pé iṣẹ́ fúnra rẹ̀ ni mò ń sọ pé ó ní owó o kì í ṣe àwọn tán wà nínú ẹ̀ o tó bá ní iṣẹ́ méjì mẹ́ta tó ń ṣe tí acting wà nínú ẹ̀ bó ṣe ṣẹlẹ̀ sí èmi as a challenge nígbà tó di pé orúkọ yẹn ń bọ̀ díẹ̀díẹ̀ ó ń jáde táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní mọ̀ mí tí location ń wá lọ́tún tó ń wá lọ́sì mo rí i pé àwọn iṣẹ́ mi tí mo ti nílẹ̀ tí mò ń ṣe tó ti kọ́kọ́ mú owó gidi wá fún mi one way or the other àwọn
nǹkan kan nírẹ̀wẹ̀sì díẹ̀díẹ̀ kan bẹ̀rẹ̀ sí ní débà. In spite of the fact pé mo take precautions, mo fi àwọn nǹkan síbi tí ó yẹ kí àwọn nǹkan wà, tó yẹ kó jẹ́ pé àìsí ní àwọn ibi iṣẹ́ yẹn personally kò yẹ, tó bá tiẹ̀ máa mú gap díẹ̀ wá díẹ̀ ló yẹ kó jẹ́. Bẹ̀tí nǹkan tẹ́ expect pé àìsí lára ń dẹ bóyá location tó ń lọ whatever tó bá yẹ pé ó wà natural, tí ò kì í ṣe pé iṣẹ́ yẹn gangan fúnra rẹ̀ ní owó tí ò kì í fẹ́ gba méjì mẹ́ta papọ̀, a sọ pé kò yẹ kó ju kékeré báyìí lọ, ìyẹn àyè tó máa fi sílẹ̀. Bẹ̀tẹ̀ àyè tó wá máa fi sílẹ̀, gap tó máa wà nínú iṣẹ́ eléyìí tí tó tún níyẹn ó máa wá wide. Tó bá ṣe ń lórúkọ nínú iṣẹ́, lọ kọ sílẹ̀ iṣẹ́ tó ń ṣe, á níbi tó ti kọ́kọ́ máa suffer ẹ̀nà ṣé ò lọ́gbọ́n tó fẹ́ dá sí. But for good ni o, because tó bá máa yá tí àwọn bá bẹ̀rẹ̀ sí ní forítì tó bá máa lọ, iṣẹ́ acting tó wá ń ṣe yẹn á wá fàyè gbà ẹ́, á wá level up pẹ̀lú àwọn iṣẹ́ míì tó ń ṣe bẹ́ẹ̀ tó máa gba time. Iṣẹ́ theatre, acting, iṣẹ́ orí ìtàgé, òun máa ń ní ẹ̀mí pé àánú èmi lọ̀gá, ó fẹ́ fẹ́ lòmíì ìwé mi, ó máa ń fẹ́ ṣe bí Ọlọ́run. That is the spirit. Torí ọ̀gá dẹ̀ nítorí ẹ̀mí ni iṣẹ́ yẹn òun náà ní iṣẹ́ acting, ó ní spirit tiẹ̀ tó tiẹ̀ make ẹ̀ yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́. Bí ẹ̀dá kan ní acting fúnra rẹ̀. Ìyẹn ló fi jẹ́ pé táwọn kan bá ń ṣẹlẹ̀ tó ní ṣe pẹ̀lú acting, àwọn èèyàn máa ń gbé ńlá torí bí acting náà ṣe jẹ́ ńlá nìyẹn. So nígbà tí mo bẹ̀rẹ̀ kò kọ́kọ́ rí bẹ́ẹ̀, iṣẹ́ àwọn iṣẹ́ míì tí mò ń ṣe ń lọ létòlétò. Ìgbà tó di pé orúkọ ń jáde, mo ní ẹ má ṣe ní orúkọ larí kò sówó àwọn ibi tó ń wọlé, ó dàbẹ̀ ń pọ́ fẹ́ máa mẹ́hẹ díẹ̀díẹ̀ until later after many years kó tó ṣe àwa balance bọ̀ padà sí bó ṣe yẹ kó wà. Ìyẹn ara àwọn challenges ni among several other challenges. But another one tí mo sọ pé personal tó mì mí gan lẹ́nu iṣẹ́ yìí, nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́, ìyá tó bí mi wà láyé nígbà yẹn. Mo jẹ́ ẹni tó wà inseparable with my mother. Èmi àti ìyá mi ó fẹ́ dàbí ẹni pé kò ṣeé yà ní láti ọdún tán ti bí mi àyàrá wa. Wípé ó pọ̀n mí títí láti pé wọ́n bí mi sáyé, ó pọ̀n mí títí. Nígbà tó máa gbé mi kúrò lẹ́yìn, èmi náà pọ̀n bó ṣe rí nìyẹn. Just like mo sọ pé mo gbélé ìyá mi láti ọdún tó ti lóyún mi tó ti bí mi. Ìgbà tó máa di stage kan tí a máa kúrò nílé ìyá mi báyìí, èmi náà mú ìyá mi wá sílé mi ni. So tẹ bá wò báyẹn rí pé ó mì pé kò sí gap, kò sígbà tá a fi yára wa. Ìyá mi like nígbà tí mo join acting, but pẹ̀lú àwọn àkàwé àti àwọn ọ̀rọ̀ àsọyé pé kíní kan pàápàá jùlọ nígbà tí stage pé àwọn iṣẹ́ mi tó kù fẹ́ máa mẹ́hẹ̀ díẹ̀díẹ̀ nígbà tí acting dé tójú bẹ̀rẹ̀ sí ní wọ̀n díẹ̀díẹ̀. Ìyá mi fura, wọ́n ní kíní kan ṣé ò ní fi acting sílẹ̀, àwọn ṣàwọn ìwádìí kan, àwọn béèrè lọ́wọ́ igbá, àwọn béèrè lọ́wọ́ àgbà, àwọn béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà kan, wọ́n ní kíní kan acting ń ṣe gbá, bó ṣe ti ń lọ sókè yẹn, bó ṣe ti ń mọ̀ ẹ́ yẹn, àwọn nǹkan kan máa ṣẹlẹ̀, àwọn kan bóyá wọ́n fi pé bóyá bí ríranjú mọ́. Tí mo ní rárá kò rí bẹ́ẹ̀, spirit iṣẹ́ yẹn ni tó bá yá ó ṣì máa normal. Gbogbo yẹn wọnú ẹ̀ tí ìyá mi tún mú wá ní àkíyèsí. Gbẹ̀gbà tó máa di stage kan náà ló wá bí year kan ní 2008-2009. Wọ́n kọ́kọ́ pè mí jókòó, wọ́n láwọn gbá wọn nǹkan kan, ṣé òun láàrin time ṣé òun ní fiṣẹ́ ìsílẹ̀ náà kó tún padà wá bá. Mo ní màmí kí ló dé, kí ló lè tó bẹ́ẹ̀, ẹ máa kún fàdúrà, olórí awọ ní ìnáwó, alásàlátù ní àdúrà ní, kò sí iṣẹ́ tí ò ní azà sí tiẹ̀, kò sí. Ẹni tó gbọ́jà síta gan tó ń tà, ó ń bá tiẹ̀ pàdé nígbà míì lẹ́nu iṣẹ́ yẹn, a máa gbàdúrà ní. Wọ́n ní àrífẹsẹ̀ sí ò kì í ṣàrìn làágùn, kì í ṣe bó bá ṣe rìn tó náà lèèyàn ṣe ní problem. Èèyàn lè má kú òun lé kí problem wá bá, kọ́lọ̀ má yẹ ká ní problem. So bẹ́ẹ̀ lọ́dún yẹn tí àwọn ìmísí yẹn wá bẹ́ẹ̀ tó ti di pé ojú yẹn ti fẹ́ máa wọ̀n lọ́dún náà, báwọn àjálù kan ṣe bẹ̀rẹ̀ sí ní wọlé nìyẹn. Mo kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí iṣẹ́ míì tí mò ń ṣe. School mi tó di pé kéèsì ńlá tó di national issue tó jẹ́ orí gbogbo national newspaper lórúkọ mi wà tí kì í ṣọ̀rọ̀ ọjọ́ kan ọ̀rọ̀ nǹkan tá a fà fún bí ọdún kan tí mo wà ní court
bẹ́ẹ̀ ni lórí petition orí school ló ti kó bet mo understand nǹkan tó ń ṣẹlẹ̀ pé gbogbo kinní yẹn wá bẹ́ẹ̀ bet ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà tó ń dé wọ́n advice no o gbọ́dọ̀ fi fiṣẹ́ tíátà yẹn sílẹ̀ tí ẹ ṣe gbá tí ẹ ṣàgbọ̀n kó tó máa ṣe gbogbo ẹ̀ ò rí báyìí wọn kó sójà wá wọn kó dé látẹléwé ẹran wọn gbé ẹ lọ sí court àwọn kan competition lọ́tún lọ́sì pé ìgbà kan àwo kan wọ́n gbọ́ wọ́n fi malpractice wọ́n ṣe WAEC to the extent pé eléwé ẹran in conjunction with WAEC wọ́n scrutinize WAEC result mi for about 5 years. tó wọ́n rí pé torí àwọn ọmọ pass lóòótọ́ do àwọn kan náà competition nu pé nǹkan tí ò kì í ṣẹlẹ̀ tí mi ò mọwọ́ tí mi ò mẹsẹ̀ ó ń ṣẹlẹ̀ but bí gbogbo kinní ò ṣe tàn mọ́ acting tó gbogbo àwọn èèyàn tó mọ́ acting tí wọ́n tó mọ́ iṣẹ́ tíátà tí mò ń ṣe iṣẹ́ eré orí ìtàgé tí mò ń ṣe náà sọ pé fà á mo wá ní báwo ni eré orí ìtàgé ṣe máa mú misfortune wá sínú iṣẹ́ mi tí mo ti ń rí jẹ tí mo ti ń rí mu as if that was not enough that happened 2008 ìgbà tó máa di 2009 tá a ṣe bọ́ bí oṣù kejì tí wọ́n da kéèsì nù ní court tí WAEC da kéèsì yẹn nù ní court ni mo bẹ̀rẹ̀ sickness yìí kékeré ni ti ọ̀rọ̀ court nkankan tí wọ́n fi 21 years ìdẹ́rù bà mí 21 years imprisonment tí wọ́n fi dẹ́rù bà mí tọ́lọ́hun ò jẹ́ kó rí bẹ́ẹ̀ mo ní wọ́n fi dẹ́rù bà mí ìgbésẹ̀ wáyé lórí ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ló dànù nǹkan tí mo mí báyìí wípé mo rí fìrífìrí ẹ̀ ní dẹ́rù bà mí tí mo sọ yẹn so a tún wá bọ́ lórí yẹn tá a bẹ̀rẹ̀ sí ní jubilate ṣẹ́rí tó di 2009 ó terrible gbogbo Ṣàngó mi títì bẹ́ẹ̀ ni ó wá jẹ́ àárín oṣù tí kéèsì ọ̀rọ̀ ìjọba bẹ̀rẹ̀ pẹ̀lú mi ní previous year that same month May 5th of May ní 2008 crisis tí wọ́n gbé mi láti eléwé ẹran ìyẹn police headquarter eléwé ẹran tá a fi bẹ̀rẹ̀ case tó jẹ́ pé bí ọdún kan ló gbà May 8 ní sickness mi dé ìta ọ̀pọ̀lọpọ̀ ayé ti believe pé attack ni torí nǹkan kan ò ṣe mí ó kàn dé gbì lọ́dún náà ni tó dẹ̀ gba approximately 9 months tó jẹ́ pé gbogbo àwọn tó wọ́n wò mí tàbí ẹ̀kan kan bóyá wọ́n ń gbé mi lọ sí hospital tó jẹ́ pé every blessed day ó dàbí ẹni pé olódì mi ò ní dalẹ̀ every day tí n bá ti ń jí máa wo gbogbo compound mi máa wọlé mi máa wo àwọn ọmọ mi pé kì í ṣe pé mo ní pain kì í ṣe pé mo ní kíní bet nǹkan tí ara ń sọ fún mi nìyẹn pé ṣé o lè dalẹ̀ tí n bá tún jí di ọjọ́ kejì mo máa tún jí mi máa kú mọ́jú ó wá di skeleton mo wá gbẹ bí skeleton to the extent pé àwọn èèyàn wa kankan even in the industry tí wọ́n close mọ́ mi tán kì í ṣe pé wọ́n close mọ́ mi ní títọ̀ rẹ̀ bẹ̀ tán mọ̀ mí tán ní access sí mi láti rí láàrin time yẹn wọ́n gbé rúmọ̀ gbá yẹn pé kí lẹ ti máa pé obìnrin ò ti pọ̀ jù ó ti kó AIDS tẹ́ ẹ bá rí yẹn là ń gbọ́ ní gbòòrò káàkiri pé AIDS ni o ẹ̀ tí ẹ lè dá mọ̀ orí nìkan ni kinní kan ni bẹ́ẹ̀ Ọlọ́run ò jẹ́ kí gbogbo kinní yẹn ju àárín time yẹn lọ nígbà tí Ọlọ́run máa ka kúrò tọ́lọ́run máa sọ mí di kò sọ́kọ́ tó bá sọ mí di kò sádà tó bá sọ mí di kò kú mọ́ láàrin oṣù kan tí gbogbo kinní yẹn kásẹ̀ ńlẹ̀ mo padà sí mo ṣe wà náà tó ṣe wà convince pé kì í ṣọ̀rọ̀ ó kárùn kì í ṣọ̀rọ̀ ó kó AIDS gbogbo kinní náà àti kéèsì rúmọ̀ ni o ọ̀dọ̀ ṣe mọ̀ pé industry Nollywood generally megaphone ni nǹkan tí èèyàn lè ṣe lábẹ́lẹ̀ tí ò ṣe kinní tó bá ti wọ̀n síta bí ìgbà tó ti bọ́ sí gbogbo ayé nìyẹn torí showbiz ni wá so bọ́n ṣe gbé mi síta ní ti dáadáa nígbà tó kìkì ń yọ díẹ̀díẹ̀ tí fèsì ń yọ bẹ́ẹ̀ náà gbé opposite náà jáde from one location to the other from ìgbà tó àgbọ̀n tẹ́lómi bá máa send kiri bóyá àwọn fẹ́ pè é síṣẹ́ bẹ̀ tán sọ pé ẹ sick kìnnì kan lágbára sọ pé tẹ̀mẹ̀dó sọ pé bóyá yẹn gan pẹ̀lú nígbà yẹn tí ò jẹ́ kára yẹn tètè yá torí kò sẹ́ni tó máa fi ẹrú kan tí ò ní bọmọ jẹ́ so àwọn story yẹn tí wọn bá ti ń gbọ́ a tún máa tún bàyàn nu jẹ́ bí inú bá dẹ̀ ṣe ń bàjẹ́ ní àìlera ló ń kún sí so àwọn challenges yẹn wá lọ́dún yẹn tó jẹ́ pé àtòrí àìsàn yẹn ni mo ti ní ẹ̀wò tó bá tiẹ̀ jẹ́ yẹn tí gbogbo àwọn èèyàn ń pariwo pé iṣẹ́ tíátà ní iṣẹ́ kinní kan ni mi ì tẹ́ ẹ̀ ṣe mọ́ but let me tell you bọ́lọ̀ ń bá ṣe pé bùbú nǹkan ló máa rí ṣe rí lẹ́yìn gbogbo yẹn after the cloud
comes a calm. Nígbà tí gbogbo yẹn kọjá mo tún wá bẹ́tà ju kí problem yẹn tó wáyé lọ. Tọ́lọ́run ò dẹ̀ ní jẹ́ ká rí problem mọ́. So gbogbo àwọn challenges àwọn tí mo rí pé ó ṣe gbòógì nínú ẹ̀ nìyẹn, yàtọ̀ sáwọn àwọn pẹ́pẹ̀pẹ́ nígbà kan sẹ́yìn tí gbogbo yẹn náà ti ń kásẹ̀ kúrò, bí àìkàyànkún, torí mo jẹ́ nìkan tó make ara mi available to the people. Ó rí àkójẹ́ pé àwọn tí wọ́n jù mí lọ tàbí àwọn tí mo tó yẹ kájọ máa ṣe, mo ń bá wọn ṣe, but mo ń bá wọn tán wà below mi, mo ń bá wọn yẹn ṣe jù àwọn tó yẹ kí n máa bá ṣe lọ. Ìyẹn náà ṣe máa ń pè àbàbẹ́ ìwé A.Merit àti Merit bá ti dé gbogbo àárín àwọn. So and with the face, ọ̀pọ̀lọpọ̀ á wò pé ẹgbẹ́ ni wá, ọ̀pọ̀lọpọ̀ á wò pé mo jù lọ, ọ̀pọ̀lọpọ̀ á yẹ pé àti ẹni lárúkọ mọ́ra ẹni lórí, ìyẹn ò ṣe kínní. Ó ní lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ pé mo jù lọ by far in the industry, but by training, by orientation, by fi ọmọ ènìyàn ṣe, ìjẹ́ ọmọlúwàbí, tá a bá jọ ọmọ age ara wa, there must be mutual respect. Àjọ ọmọ age ara wa ni, bí mo ṣe rí yìí ń sìn, you don't know my age, I don't know your age. So face ò determine pé bóyá mo jù yín lọ. So the right thing ni pé kájọ fúnra wa ní ọ̀nà bó ṣe yẹ. Ìyẹn náà máa bá dé kẹlòmíì pẹ̀ síṣẹ́ toró ti make ara amenable, you make yourself available, ẹ ti ṣeré, ẹ ti èmi ò bóyá lack of packaging tèmi ò wá níní o. Wọ́n ń ṣe dépò pé wọ́n lè fi ẹ́ sínú mọ́tò, Merit ẹjọ́ ẹ má bínú à ń bọ̀ o, wọ́n lè lọ máa ya àwọn ọmọọṣẹ́ wọn tí wọ́n ń train. Tán bá dẹ̀ máa sọ̀dà Merit ò ní problem, ní problem pẹ̀lú Merit, ẹ jẹ́ ká sì sáré ya àwọn ọmọ yìí, ẹ jẹ́ ká sì sáré ya, kì í ṣe àwọn ọ̀gá ẹ̀ o, ṣe mọ̀ pé gbogbo kinní yẹn ó yẹ kán máa tọ́ hierarchically ni. Pé ok, ọ̀gá Jídé Kòsọ́kọ́ wà lórí kalẹ̀, ọ̀gá Délé Odùlé, ọ̀gá Taiwo Hassan and so on, yàtọ̀ sí age, seniority and so on. Gbogbo àwọn yẹn jù wá lọ in age, lẹ́nu iṣẹ́ bàbá wọn tẹ̀ tí kò lẹ́gbọ̀n, bàbá tún láwọn ẹ̀gbọ́n. Yàtọ̀ sí yẹn, káwọn èèyàn yìí lórí pé àtijọ́ kéré kan bọ̀bọ̀ kankan be underrating or setting. So gbogbo yẹn ti ń wà corrected nsìn. So the packaging, àwọn èèyàn ti ń jẹ́ ká mọ̀ pé kò sọgbọ́n tó o bá fi packaging díẹ̀ sí, tó o bá make ààrẹ pé you want to be nice to people, you want to be like a child, They'll take advantage of you. they will take advantage of you. Wow. You understand? So I'm still my humble self, at least. But a ṣì dúpẹ́ fọ́lọ́run pé number one thing tí onílé àtàlejò ṣì fi máa ń qualify mi, tán ṣì fi máa ń wò mí, grammar tán ṣì máa ń lò ní humility, pé Merit so humble. Kò síbi tẹ́ ẹ ti máa rí ẹ tẹ́ ẹ lè mọ̀ pé bákan ló ṣe jẹ́, ẹ lè mọ̀ pé kinní kan, ẹ tẹ́ ẹ lè mọ̀ pé ó dàgbà tó bẹ́ẹ̀, ẹ tẹ́ ẹ lè mọ̀ pé ó ṣe gbá, ẹ lè mọ̀ pé ó ṣàgbọ̀n. So bó ṣe dá nìyẹn, that provided people don't take advantage of it. Ẹ ṣeun gan sir. Gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ṣàlàyé fún wa, bàbá, nígbà tí ẹ wà lórí àárẹ̀ yẹn, Bẹ́ẹ̀ni. àwọn ìgbésẹ̀ wo lẹ gbé nígbà yẹn? Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló wà lórí àárẹ̀ tí wọ́n tiẹ̀ mọ ibi tí wọ́n lè gbé gbà, tí wọ́n mọ̀ nǹkan tí wọ́n lè ṣe. Ẹlòmíín rò pé nígbà tí àárẹ̀ yẹn ti dé, ẹlòmíín rò pé ó ti tọ́ fún wọn. Ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́run lọ́jọ́ tí tòní ní pé ẹ wà láyé, ẹ wà láàyè. A dúpẹ́, ọpẹ́ ni fún nígbà Ọlọ́run. tí àwọn nǹkan yẹn ṣẹlẹ̀, kí ni nǹkan ní pàtó tí wọ́n sọ pé ó ṣẹlẹ̀ sí yín gangan nígbà yẹn? Torí gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ, ẹ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn rò pé Merit wọ́n ní HIV ní, wọ́n ní AIDS ní, torí kálukú sọ Bẹ́ẹ̀ni. ṣùgbọ́n mo fẹ́ kẹ́ fi àǹfààní èyí kẹ́ fi ṣàlàyé fáwọn èèyàn lẹ́kùnrẹ́rẹ́ nǹkan tó ṣẹlẹ̀ sí yín nígbà yẹn. Ẹ ṣé olóòtú, I believe pé ayé wà. Kò tiẹ̀ sọ lórí ilé ọmọ Yorùbá, kí n má sọ pé àwa eléré orí ìtàgé nìkan, kò sọmọ Yorùbá tí ò believe pé ayé wà, sọmọ Yorùbá nìkan tiẹ̀ ni. Ayé wà, ẹni tó bá ní kò sáyé, onítọ̀hún gan-an ó wà lágbede méjì ayé àtọ̀run ni. Torí anytime believe pé kò sáyé yẹn ló máa jẹ́ kó mú ẹsẹ̀ kan tó fi sáyé kó dá padà sọ́run. So ayé wà, I believe yẹn, I believe pọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣẹlẹ̀ tí tọ́pọ̀lọpọ̀ míì gan ò ṣe é explain. Ó wáyé báyẹn ní yíyá yẹn náà bíi magic ni. Ṣé bọ́jọ́ náà mo ń prepare àti lọ sábẹ́òkúta ni? I wanted to submit a particular document was it in the NECO office or so? No, the branch of the JAMB. Yes, JAMB office tó wà lábẹ́òkúta ni mo fẹ́ lọ submit àwọn document kan sí.
so mo kàn dẹ̀ jáde wá sí tòsí wá rí in-law mi àǹdébẹ̀ ni bíi kinní yẹn bíi kí nǹkan kankan sàn kan lùyàn ó kàn sá wá because of the dimension tó tẹ̀ bí kinní yẹn ṣe wáyé lọ́jọ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mi believe pé attack ni but medically there are things anatomical changes àwọn nǹkan kan lè change lára ńgbà míì tí ò ní lọ́wọ́ ayé nú tó kàn máa change ṣé bí mi ẹlòmíì ní heart attack tó kàn máa ṣubú tó dẹ̀ máa kú èmi máa ní heart attack tó máa ṣubú ó máa slum tó bá dẹ̀ máa fi dìde ó di bóyá apá kan ti rọ ẹsẹ̀ kan ti rọ so kì í ṣe gbogbo ẹ̀ náà ní ayé bó tilẹ̀ jẹ́ pé ayé wà lóòótọ́ so mo mọ̀ pé Ọlọ́run kàn fàyè gba kinní yẹn láti ṣẹlẹ̀ lọ́dún náà ni bẹ́ẹ̀ tí ibi tèmi wá rò sí ni ọ̀rọ̀ mi dàbí adìyẹ tó yé ẹyin ó máa ń yé ẹyin síta àwọn èèyàn ti máa ń kí pé ẹyin ẹ máa ń tóbi adìyẹ yẹn number 1 ni best ni wọ́n bẹ̀rẹ̀ sí níyìn toró máa ń yé ẹyin ńlá ó wá ní ẹyin kan tọ́lọ́run ti sọ pé ó máa yín tó jẹ́ pé golden egg ni ó wá lọ sínú inú horo kan táwọn èèyàn ò lè dé ó wá lọ yé ẹyin ẹ síbẹ̀ ìgbà tóun náà wá yé síbẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní dààmú torí bó ṣe jáde lọ òun nìkan ládìyẹ tí ò dábí tó yé ẹyin náà sí mọ́ for so many years for several days several weeks several months ó wá bẹ̀rẹ̀ sí ní wá ẹyin ẹ̀ káàkiri tó ń dààmú tó gùn bò so later nígbà tí àwọn ṣàyìn tán wá kúrò lágbègbè tán ti ṣe ẹyin àwọn tó kù lọ tán adìyẹ ń ṣẹ̀wà mọ́bi tóun yẹ ẹyin sí ó wá pa ẹyin ẹ̀ wá di àkùkọ tó ní ogbe golden ogbe tó ní lórí ṣé mọ̀ pé tó bá yẹ pé ó yin síta bọ́n ṣe máa ń rí tó jẹ́ pé tán bá ti mú tán lọ bọ́ jẹ́ wọ́n á máa yin adìyẹ yẹn ṣé mọ̀ pé kò ní lè fi bí àkùkọ yẹn nǹkan tèmi rò pò ṣẹlẹ̀ nìyẹn Ọlọ́run fi mí pamọ́ ó lo àárẹ̀ yẹn lọ́dún náà láti fi mí pamọ́ fún nǹkan tí ò bá ti gbẹ̀mí mi ó ṣeéṣe kó jẹ́ pé olódì mi wọ́n kàn tiẹ̀ sọ pé kò sick nǹkan kan ò ṣe ó kàn kú láàárín oṣù 8 sóṣù 9 tí kéèsì yẹn fi wáyé mo mọ̀ pé nǹkan kan ò bá ti ṣẹlẹ̀ lọ́lọ́run gbà fún gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nígbà láti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí ò mẹ́mí mi lọ tó wá jẹ́ kí n wá padà wá stronger than ever before. ẹ ṣeun gan ẹ sọ kankan tó yà mí lẹ́nu torí mo fẹ́ ká sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ nínú nǹkan tí ẹ sọ ṣùgbọ́n ó ní nǹkan kan tí mo fẹ́ fi ṣe àpèjúwe mo rí lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ tí gbajúmọ̀ olórin kan tí gbogbo èèyàn mọ̀ sí Dr. Yínká Ayéfẹ́lẹ́ tí wọ́n sọ kankan wọ́n nígbà tí àwọn nǹkan yìí ṣẹlẹ̀ wọ́n ní pásítọ̀ àwọn tí wọ́n wá wàásù fáwọn tó wá kí àwọn ọlọ́pẹ wọn sí àkíyèsí nǹkan wọ̀nyí pé àwọn ò tiẹ̀ ṣàkíyèsí gẹ́gẹ́ bí nǹkan tí mo rí wọ́n ní tó bá ti di oṣù kẹjọ which is August bẹ́ẹ̀ni ni àwọn nǹkan yìí máa ń ṣẹlẹ̀ wọ́n ní August ni àbúrò àwọn tó wá kí àwọn òun ṣaláìsí wọ́n ní August náà ni Fresh FM lọ́dún ló tún jóná ní pé oṣù yìí nìkan yìí tí wọ́n ṣẹlẹ̀ ní pé ni wọ́n lọ pé àwọn sí àkíyèsí yẹn nígbà tẹ́ wá sọ nǹkan kan sí mo wá sáré ìwò èmi náà wá fi ìwò pé nǹkan tí àwọn bàbá wa sọ náà ló má tún dàbí pé lẹ́yìn náà tún sọ ní pé oṣù May láàrin oṣù yẹn ni àwọn nǹkan yìí ṣẹlẹ̀ àwọn nǹkan tó le tó bá ẹ̀mí díje. Bàbá nǹkan tó fẹ́ wá jẹ́ kí wọ́n béèrè ni pé ṣé lóòótọ́ ni àwọn oṣù kọ̀ọ̀kan wà fún ẹ̀dá nílé ayé tó yẹ pé wọ́n máa ń rí àwọn nǹkan tó jẹ́ bí ìlàkàkà tó yẹ pé ó máa wá léraléra ṣé lóòótọ́ ló máa ń wà fún ẹ̀dá ìdí tó jẹ́ kí n béèrè pé kí àwọn ènìyàn tó ń wà àwọn nǹkan tí à ń ṣe lénìí kọ́ lè mọ bí wọ́n ṣe ń kíyèsí ara ó fẹ́ jẹ́ kí n béèrè àwọn ìbéèrè yẹn lọ́wọ́ yín sá. ó ṣe àtọkùn ó wà bẹ́ẹ̀ o gbẹ̀jú gbogbo ẹ̀ lọ ìkíyèsára àti bíbẹ Ọlọ́run òun lọ̀gá ẹ̀ ó wà bẹ́ẹ̀ akíndélé tá à ń sọ pé ègún ìdílé èpè ìdílé wà tó jẹ́ pé ọmọ tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ tán bá bí sínú ìdílé kan tí àwọn nǹkan kan wà tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ á dẹ̀ máa ṣe gbogbo wọn nínú á máa ṣe gbogbo àwọn ọmọ nínú ẹbí yẹn ó ṣeé ṣe kó ní historical antecedents
ó lè ní àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ nínú ìtàn wọn tó jẹ́ pé àwọn àgbàlagbà inú ilé yẹn tàbí fámìlì yẹn wọ́n á mọ̀ nípa ẹ̀. Ó lè ti láṣìṣe kan tí ẹnìkan gbòógì nínú ìdílé yẹn gan ti ṣe nígbà kan láyé àtijọ́ tó máa di ègún fún wọn. Ìdílé míì wà tó jẹ́ pé mo ti gbọ́ nípa ìdílé tó jẹ́ pé kò sí bọ́n ṣe lè dàgbà tó, kódà tán bá ti ń súnmọ́ ọdún yẹn wọ́n á ti máa prepare sílẹ̀ tó rántí mọ̀ pé ẹni tó dàgbà jù ló máa wọ year náà ló máa wọ 50. Mo ti gbọ́ rí dáadáa tá a ti witness. So ó dẹ̀ máa lọ bẹ́ẹ̀ ní until tí Ọlọ́run bá wọn ṣe tí wọ́n bá gbé àwọn ìgbésẹ̀ láti fi pa ègún yẹn run. So àwọn déètì ń wà bẹ́ẹ̀. Irú bó ṣe wáyé yìí ní May 2008 May 2009 Ọlọ́run fún èmi àtàwọn olólùfẹ́ mi àtàwọn tó ní mí ní àǹfààní pé irọ́ ìkẹta ò ní wáyé. Tòró ti fẹ́ dà bẹ́ẹ̀ nígbà tó wáyé tá a wo date ọjọ́ méjì sọjọ́ mẹ́ta síra wọn níyàtọ̀ ẹ̀. One 5th of May, the other one 8th of May. Same month. Ọjọ́ nìkan ló tàsé díẹ̀ fún bí ọjọ́ méjì sọjọ́ mẹ́ta. So tó ti lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn tí mo bọ́ tọ́lọ́run mú mi yọ kúrò nínú àìsàn yẹn. Títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí lórí àdúrà mi lè má fi kún anthem àdúrà mi. Pé ègún aburú tó lọ́jọ́ àtẹ̀lé tí ò lọ́jọ́ kọ́lọ́run bá mi ká gbogbo ẹ̀ kúrò kó má ṣẹlẹ̀ sí mi. So ó wà bẹ́ẹ̀ ó possible bẹ́ẹ̀. Ọlọ́run ló máa ń báyàn rẹ̀. Kọ́lọ́run máa rẹ́ ibi kúrò lórí wa. So bó ṣe rí nìyẹn. Ẹ ṣeun gan, ẹ ṣeun gan. Bàbá ẹ ti bá a sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀. A dẹ̀ ti fẹ́ mú àwọn nǹkan tí a ń ṣe lọ́jọ́ tó àti fẹ́ mú wá sí ìdánidúró. Ṣùgbọ́n kí tó yọ̀ǹda yín ká tó máa lọ. Bàbá a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré orí ìtàgé tí wọ́n bá ní ṣíṣe ṣe. A rí pé kàkà tó yẹ kó pe àwọn olórin tàkasúfèé àwọn onífújì ló máa ń sábà pè jù. Bàbá a ti rí pé àwọn onífújì yìí náà àwọn náà wọ́n ti fìgbà kan títí di wákàtí ọ̀wọ̀ yìí náà tí àwọn náà ń ṣeré orí ìtàgé. Àwọn bíi King Dr. Saheed Osupa, Alhaji Wasiu Alabi Pasuma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A dẹ̀ ti rí àwọn eléré orí ìtàgé tí àwọn kan tiẹ̀ ti fìgbà kan kọ àpàlà tí àwọn kan wọ́n ti fìgbà kan kọ fújì tí wọ́n ti kọ gospel nínú iṣẹ́ tí wọ́n bá ṣe. Bàbá òun ló fẹ́ jẹ́ kí n béèrè ní pé ṣé nífẹ̀ẹ́ sórin fújì? Mo nífẹ̀ẹ́ sórin fújì o. Ó dẹ̀ nídìí. Ṣe rí ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà tí mo wà ní school, my secondary school days, polytechnic university days, mo nífẹ̀ẹ́ sí orin òkèèrè. Ìgbà yẹn tá à ń sọ yìí àwọn orin takasúfèé tiwa hip hop wa kò tí ì really gbilẹ̀. So American music wọ́n tó o bá ti gbọ́ fújì tó o gbọ́ àwọn indigenous lyrics tí wá ń bì báyìí bóyá o gbọ́ àpàlà o gbọ́ fújì o gbọ́ jùjú tó jẹ́ pé talákọ̀wé ló fẹ́ ṣe American music foreign music ló máa sábà gbọ́ jù nígbà yẹn. So ló fi jẹ́ pé gbogbo time yẹn bí ká ní Michael Jackson, Bobby Brown and the rest of them ni àwọn favourites mi nígbà yẹn. Nígbà tó yá àwọn tiwa náà dé àwọn boys wa ní hip hop wọ́n bẹ̀rẹ̀ sí ní compete in the international market. Wọ́n bá wọn ti ìlú òyìnbó táwa ń kàkún ọba yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní bá wọn fà tọ́lọ́run dẹ̀ ń gbà fún wọn. So amúlára wọn gbogbo ẹ̀ náà là ń gbọ́ papọ̀ torí tiwantiwa náà ni bó tiẹ̀ jẹ́ pé àṣà ti tọ̀hún làwọn mú wọ̀ bẹ́ẹ̀ lábẹ́ bó tilẹ̀ ń kórí fújì náà ṣe ní best mi torí nínú pé à ń gbọ́ fújì pàápàá jùlọ àwọn orin tó bá ní kind of traditional background gẹ́gẹ́ bí iṣẹ́ tá à ń ṣe èèyàn máa ráwọn nǹkan kan dìmú nínú ẹ̀ torí àwọn tó ń kọ fújì yẹn ọ̀tọ̀ ni wọ́n kódà iṣẹ́ wọn tí wọ́n gan ju ti àwa ọ̀tọ̀ tá à ń kọ̀wé tá à ń tẹ̀wé lọ ṣebí káwa kọ́ ni tá a bá dẹ̀ ti kọ́ machine ló máa tẹ̀ ló máa ṣe gbogbo yòókù ó di káwọn èèyàn máa kà á bẹ̀dà wọ́n máa kọ́ wọ́n á tún fi ohùn gbé sílẹ̀ ṣe mọ̀ pé iṣẹ́ tí àwa tá à ń kọ ìwé fáwọn akẹ́kọ̀ọ́ tó nífẹ̀ẹ́ sí láti kà àwọn ti ṣe inú iṣẹ́ wa torí orin yẹn ọgbọ́n tí àwa fi ń kọ̀wé tá a fẹ́ káwọn èèyàn dìmú nínú nǹkan tá a kọ òun náà lọ́gbọ́n táwọn náà fi kọ orin sílẹ̀ kò wá kí ibi táwọn fi wá ju òǹkọ̀wé lọ ní pé àwọn tún wá ohùn tí wọ́n tún fi máa gbé síta wọ́n á tún wá àwọn instruments wọ́n tún máa lù tí ohùn yẹn máa tún bá instrument yẹn lọ so iṣẹ́ tí wọ́n gbọ́n pọ̀ ju ọ̀tọ̀ lọ
tá a bá sọ pé ọ̀tọ̀ ni wọ́n that's a very serious conspicuous underestimation ni a tún mú wọn wálẹ̀ tí bọ́n ṣe ìyẹn eléyìí tó bá kọrin ọlọ́gbọ́n nínú wọn so ìyẹn ni ò lè jẹ́ kí n fi gbogbo wọn náà ni máa ń gbọ́ bẹ̀tì ẹ̀ tí máa ń gbọ́ jù Òṣùpá ni kò sí nǹkan méjì ju pé àsára àwọn kan pick máa ń gbọ́ Pasuma máa ń gbọ́ gbogbo wọn even tai currency kò sí lábẹ́ bó tilẹ̀ ń kórí tó bá gbọ́ àwo kan ó gbọ́ side A side B àbí lábẹ́ bó tilẹ̀ ń kórí èèyàn rí nǹkan kan dì mú so àṣà lọ́tún lọ́sì táwa náà bá wò tá a fi tiwa kún lórí set àwọn ayé àpàtẹ́wọ̀. ẹ ṣeun sá bàbá gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ṣàlàyé fún wa ẹ fi wá ní pé at least nínú àwọn olórin tí ẹ máa ń gbọ́ orin King Dr. Saheed Òṣùpá bàbá ǹjẹ́ ti lórí ọ̀fẹ́ láti pàdé King Dr. Saheed. láìmọye ìgbà kábíyèsí èèyàn mi dáadáa lọ́ba láìmọye ìgbà láti ọdún kan ó ti ṣe díẹ̀ nsìn a lọ ṣiṣẹ́ kan ní Ọ̀yọ́ kí mo fẹ́ forúkọ ìlú ìṣe abúlé kan ni Òṣùpá wa wà ń bẹ̀ Òṣùpá ò ráyè wá a wá padà wá ya páàtẹ̀ tí ò fi ráyè wá wọ́n wá yà ní abúlé kan nínú Ìkòròdú ó ṣẹ̀ wá àjọ wa ṣiṣẹ́ papọ̀ lọ́dún náà nǹkan tó jẹ́ kí n like Òṣùpá gan nìyẹn o number one yàtọ̀ sí ọgbọ́n àtòyè tọ́lọ́run fún another thing ni bóyá ọgbọ́n àtòyè yẹn náà ló wá fún ní cognition yẹn ìdáyànmọ̀ àti wá yaṣẹ́ yẹn lọ́dún náà ó ti wá pẹ́ mo rí pé ó show interest nínú acting mi àárín ọjọ́ méjì tá a fi jọ wà lórí set bí àwọn ìbáṣepọ̀ díẹ̀díẹ̀ ní ìbáṣepọ̀ tọmọlúwàbí pé kájọ jókòó kájọ máa sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ ẹ̀yìn tàbọ̀rọ̀ ọ̀rọ̀ àṣírí pé kí gbogbo wa ká pọ̀ so lẹ́yìn ìgbà yẹn ó wá lé ní bí ọdún bíi 3 lẹ́yìn yẹn iṣẹ́ wa tún pọ̀ lábẹ́kúta bóṣùpá ṣe dé tó ń bọ̀ táwọn èèyàn kì í tán gẹ́gẹ́ bíi pé ẹni tí Ọlọ́run bá gbé ọlá fún kódà kẹjọ jẹ́gbẹ́ kódà kó jù lọ Ọlọ́run wà lára ẹ̀ ni ó máa gbé Ọlọ́run ga látara ẹ̀ so ìyẹn ni principle ti tèmi tí mò ń sọ lẹ́ẹ̀kan pé lára àwọn ọmọ wa kọ̀ọ̀kan wọ́n máa ń take it for granted so mo ṣe wá dé èmi ò dìde kí dídìde ipe bóyá ó dá mi mọ̀ kí n kàn dìde bí every other person bọ́n ṣe kí ìtàn welcome ẹni bí ẹni táwọn ìṣẹ́ra mi mú nìyẹn tó jẹ́ pé fún mi fẹ́ yọ kiri kan baba Merit bó ṣe. ẹ̀yin gan máa wò pé báwo ló ṣe rántí. wọ́n á wò pé báwo ló ṣe rántí báwo ni nǹkan kiri kan because ní lọ́jọ́ tí mò ń sọ pé àkọ́kọ́ pàdé pé ṣiṣẹ́ kọ́kọ́ pàápọ̀ lọ́dún náà so àjọ ń sọ̀rọ̀ lọ́wọ́ gbogbo àjọ ń sọ̀rọ̀ ìyàwó mi kọ̀ láti ilé à ń sọ̀rọ̀ so wá gbóhùn Òṣùpá ó gbóhùn ọba ó ṣe wá gbé ọba ní darling ó dẹ̀bẹ̀ ni pé ṣé kìí ṣe Òṣùpá mo ní iwájú ọba ni mo wà mò ń sọ òun náà ń gbọ́ ó wá ní ẹ jẹ́ kí n bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ kí n kí wọn so ìyàwó mi wá ń sọ fún Òṣùpá lọ́jọ́ yẹn pé kábíyèsí báwo ni ìgbà yẹn gbogbo táìmù ìjà owó nígbà yẹn ni ìyàwó mi wá ní ó dá ẹ ti gba ọkọ mi mọ́ mi lọ́wọ́ gbogbo lé gbogbo ṣiṣẹ́ rúùmù wa gbogbo inú àwọn káàsì wọn Òṣùpá nìkan ní àlè gbọ́ nǹkan míì mọ́ in fact tó fi kọ́ àwọn ọmọ wa Òṣùpá nìkan náà sọ ń sọ kì í ṣe pàdé à ń dìde play Òṣùpá o dáàdì náà jẹ́ ká rí nǹkan míì gbọ́ so Òṣùpá wá dá lóò pé àjọ máa pín wọn ni mi ò gbà wọ́n tán lọ́wọ́ yín ẹ̀yin ìyàwó wọn èmi náà ti gbà wọ́n ní àjọ máa pín wọn ní kankan so inú ẹ̀ dùn lọ́jọ́ yẹn ó dá fóònù padà fún mi so ìgbà tó lọ́jọ́ kejì tá a padà dé látò hòtẹ́ẹ̀lì sábúlé yẹn àtúnjọ ṣeré ṣe gbogbo ó tán bẹ̀mí láǹfààní àti mí ìtẹ̀ fún bí ọdún 3 sí 4 lẹ́yìn ìgbà yẹn ǹjẹ́ mọ̀ pé lẹ́yìn ọdún 4 tá a pàdé lábẹ́òkúta Òṣùpá rí fáàsì ọjọ́ yẹn ó ṣeé ṣe bí èmi ṣe jẹ́ fan ẹ̀ kí òun náà jẹ́ fan mi lórí ẹ̀ kó máa wà àwọn iṣẹ́ tí mo wà ń bẹ̀ bet dídá mi mọ̀ gẹ́gẹ́ bíi pé bóyá ó ṣeé ṣe kó ti rí mi lórí kinní ọ̀tọ̀ bet ó relate pẹ̀lú mi familiarly tí mo dẹ̀ mọ̀ pé ó ń rí fáàsì ọjọ́ yẹn tá a kọ́kọ́ ríra pẹ̀lẹ́yìn ìgbà yẹn a tún ti ríra dáadáa. ẹ ṣeun gan-an lẹ́yìn ìgbà tí ẹ ti pàdé King Dr. Saheed Òṣùpá pẹ̀lú àwọn ìjọ tí ẹ ti rí wọn bàbá tẹ́ bá ní kẹ́ mú nǹkan ẹyọ kan
nínú ìwà King Dr. Saheed Osupa kẹ́ mú mọ́ ìwà tí kẹ́ máa lò kẹ́ máa fi hùwà bàbá kí ni nǹkan náà tẹ́ máa mú lára wọn tí ẹ bá pàdé. ó ṣe olóòtú sórí èmi àti ọba Òṣùpá bá a ṣe jìnnà síra tó náà la súnmọ́ra oníwà kan tèmi ò ní tó dẹ̀ jẹ́ ìwà tó dáa ni o bẹ̀ tèmi ò ní ètè mi náà ní tó jẹ́ opposite sí ìwà tó dáa ni o ṣe mọ̀ pé to every coin there must be two sides ibi tó bá kọ sí oníkálukú ni ó wá ní ìwà kan tó ní tèmi náà ní èyí tó ní tèmi ò ní ni ìgbójú ìgboyà kí a má tolerate nonsense. bọ́ ẹ má bínú sáà pé mo fọ̀rọ̀ nígbà tí mo bá àwọn èèyàn sọ̀rọ̀ lórí King Dr. Saheed Osupa wọ́n sọ nǹkan tẹ́ sọ wọ́n tún wá sọ nǹkan kan tí mo rò bóyá ẹ máa mẹ́nu débẹ̀ ṣùgbọ́n ẹ ti fẹ́ wọ́n sọ pé King Dr. Saheed Osupa ní agídí gan-an. ó pọ̀ nú ẹ ó wà nú ẹ ẹyọ lè sọ̀rọ̀ ìgbójú kó mú ìgboyà mọ́ ìgbójú inú ara ló wà ìgboyà ara ló wà ìgboyà àyà ní ìgboyà wà ìgboyà lèèyàn gbé kó lé pé máa lọ bá ìgbójú ni kí ló ń ṣe ń bẹ́ẹ̀ kí ló dé tó pé méjèèjì mo ti mention ìgbójú àti ìgboyà kò sí kéèyàn ní méjèèjì pa àwọ̀ kágídí má wà nú ẹ̀ èmi ò níyẹn kódà ibi tí mo mọ̀ pé shitting ni máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí it will be mind ó máa mind pé why máa ti gbójú gbójú ó pọ̀ nínú ọ̀rọ̀ ti tèmi but Òṣùpá ò níyẹn immediately ni so that ò ní ṣe mọ́lẹ́lẹ̀ kejì so èmi máa ń fàyè lẹ̀ fún second chance ẹ wo á change. wàhálà yóò ń ṣe yẹn. kò sí nǹkan tó kan bá pẹ̀lú yẹn tó bá ti gbé dé báyìí nǹkan tó máa ṣe ò ní tún wà yẹn wù mọ́ ìyẹn wà fún. then èyí tí mo wá ní àjọ ní tó ní tèmi náà ní òun ni ẹ̀mí ìdáríjì ó ní tí mo mọ̀ dáadáa tí mo tún ti rí sójú àjọ àlókò kan lọ́jọ́ kan gbogbo ìgbà yẹn náà ó ti ṣe díẹ̀ ẹnìkan drive dé ó wà ní location yẹn àyàsí nǹkan tán ó wá fẹ́ change fún sí mi culture náà ni abúlé kan ni sọ wá káṣọ fún ibi tó lẹ́gbẹ̀ẹ́ mọ́tò ẹ̀ tó wà àwọn ọmọ ẹ̀ àwọn boys ẹ̀ káṣọ dání so ń wọṣọ yẹn ẹnìkan kan gbé mọ́tò kan bóyá bíi Mazda or whatever one small car ó gbé dé báyìí tó bọ́ lẹ́nu mọ́tò báyìí ojú Òṣùpá change immediately ọ̀dọ̀ Òṣùpá ni mo ti rí pé kí láàrin seconds kó tún change láti white kó di red àárín ìṣẹ́jú àáyá kó tún padà sí white yẹn ọ̀dọ̀ ẹni mo ti rí mi ìtútù ìbápàdé ń bọ̀ mí ara nǹkan tí ẹ bóyá ara nǹkan táwọn èèyàn fi máa ń sọ pé ó ṣà ni so bẹ́ẹ̀ ni ẹ ṣe bọ́ọ̀lẹ̀ báyìí wọ́n attack ẹ̀ straight ni ìwọ ohun ẹ̀ change everything change ojú yẹn náà change ó di ojú Ṣàngó ìwọ kiri kọ́ wọ́n ní kiri kọ́ ṣé ìwọ ló lọ sọ fún kí lóye tó lọ sọ fún kí lóye lọ. ẹni ẹ sáà ń bẹ̀bẹ̀ pé aláyé kò rí bẹ́ẹ̀ mi kọ́ ṣé mi máa lọ kí ló kàn mí pẹ̀lú kíni mi kọ́ ni mo lọ sọ fún náà gbà tó lọ sọ fún kọ́ kí ló fẹ́ fi mi ṣe gbà tó lọ sọ kíni kọ́. àmọ́ nǹkan tó ń fà bẹ́ẹ̀ tọrọ pé ẹni yẹn lọ sọ nǹkan kan fẹ́ nìkan ní nǹkan tó ń sọ torí òun ẹ̀gbọ́n àtẹ̀pọ̀ ìtẹ̀mígò fẹ́ gbọ́ mọ́ nígbà tí bínú yẹn dé kílódé ṣekúṣekú fi ṣẹ́rọ ẹni ṣe kíni kan ni. kíni yẹn wá lọ bẹ́ẹ̀ àwọn èèyàn wá ń sọ̀rọ̀ sí mi létí torí ẹni tó direct iṣẹ́ yẹn lọ́dún náà Ṣọlá Òróró kọ́ lọ́n foríjì big director nígbà yẹn bẹ́ẹ̀ ó ti fi kú ṣàgbà ó ti ṣaláìsí wọ́n ní kí lẹ́ni ìwà dé fún báyìí ẹni yẹn wá ń sọ láàrin gbogbo wa lọ́wọ́ ẹ̀yìn bí Òṣùpá àti ẹni tí bí bóṣùpá ṣe ń kó fún wọ́n ní kí lọ́gbẹ́ni wá nírú táìmì òfun báyìí kò ní jẹ́ kó Òṣùpá ṣe kinní mọ́ kò ní jẹ́ kó fún wa ní kinní ó ti bínú ṣẹ́rí aláyé dẹ̀ wọ́n ti bẹ̀rù sílẹ̀ kódà kò wọ singlet torí culture ni ó ti wọ ṣòkòtò kẹ̀m̀bẹ̀ aṣọ tó fẹ́ change ó fẹ́ gbà míì ṣẹ́rí ẹni ẹ wá ṣépè ó wá ní tó bá jóun lòun sọ kí kinní kan ṣòun Òṣùpá kan fọwọ́ gbádùn ní pa bẹ́ẹ̀ náà ló dẹ̀ máa rí àdàbí tó bá jẹ́ ọkọ ló sọ tó bá jẹ́ ọkọ ló sọ fún ayé ẹ̀ máa dájú bó ṣe wà tẹ́lẹ̀ tó bá jẹ́ ọ̀dọ́ ṣe kinní ẹnu ẹ̀pẹ̀ tó ṣẹ́ fún ẹ ó dẹ̀ máa mú ẹ ó bá fọwọ́ gbá àyà ẹ tó fọwọ́ gbá àyà yẹn tó máa gbá ọkù ọ̀ ojú ẹ̀ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ká rẹ́ẹ̀dì ẹ̀ bẹ̀rẹ̀ sí ní ká ló bẹ̀rẹ̀ sí ní di white ibi tí yẹn lóṣòṣì tó ń bẹ̀ ló bá lọ fà á
báwo ni àwọn ọmọ ń kọ́ báwo lẹ́fìtì ọjọ́ ló ti rí Túndé gbẹ̀yìn lẹ́bọ̀dì bá bú sẹ́ẹ̀rí pé ṣéèyàn lélẹ́yìí àbí àbẹ́bọ́ra ṣéèyàn ní àbó òòṣà pẹ́ni tó ń pariwo tí gbogbo ilẹ̀ míì sìn olóòlọ́ fa ẹni yẹn dìde so ó ti rí nǹkan tó fẹ́ mú pé one ẹ̀kọ́ tí mo rí kọ́ ń bẹ̀ ni pé ó ti wà tó bá ti ẹ̀jọ́ òun ló sọ tó bá jẹ́ nìyẹn náà ló sọ ó ti wà remorseful ó ti deny ẹ̀ then two a ní kí kólé ọ̀sáọ́sá ó tún ti tọ ọwọ́ ẹ̀lẹ́ ó ti fẹ́nu ara ẹ̀ ṣépè so reaction yẹn change immediately from the red colour tó wà ó padà di white kò gba time kò tó 10 seconds ọjọ́ yẹn tá à ń sọ̀rọ̀ wọ́n jọ jókòó sẹ́gbẹ̀ẹ́ mọ́tò tán jọ ń jẹun ẹni tí tó dàbẹ́ pé gbogbo ayé fẹ́ wó nígbà tó dé so èmi náà nìyẹn kéèyàn forgive immediately mi ò rí nǹkan tó lè ṣe fún mi ó sá lè pa mí ìyá ìyẹn ló lè bí mi ìyá mi dẹ̀ ti kú wọn kì í pààyàn lẹ́ẹ̀mejì so yóò dẹ̀ lè bó ti ẹgbà mí ìyàwó kékeré yẹn ò ní kí n má dárí jì ẹ̀ bẹ́ẹ̀ mo mọ ìyàwó tí mo ní so I can be very forgiving mi kì í fi ọ̀rọ̀ sínú lóòótọ́ mi ní ká fi ẹ̀hónú hàn rẹpẹtẹ máa fi hàn mild but tó bá ti wáyé immediately mo ti forgive ìyẹn ló dàbí ẹni pa àjọ ni. ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun bàbá a rí pé ibi tá a ti wá bá yín a rí pé ibi tí àwọn ọmọ kéékèèké àti tí àwọn olùkọ́ náà wà tí wọ́n kọ́ àwọn èèyàn tó jẹ́ bí iléèwé bàbá a rí pé nígbà tá a wọ inú ibi tí a ti ń ṣe àwọn nǹkan wọ̀nyí a rí oríṣiríṣi àwọ́ọ̀dù lọ́tún lọ́sì nígbà yìí tá à ń wò níwájú ìta bá ní ká bẹ̀rẹ̀ sí kà láti kíní wọ́n bí 50 gẹ́gẹ́ bí nǹkan tí à ń rí nígbà yìí bàbá ká tó sọ̀rọ̀ nípa eré orí ìtàgé gangan inú mi dùn nígbà tí mo dé ìgbà yìí pé torí mo ti ń wá bí mo ṣe máa bá àwọn èèyàn tó jẹ́ bí olùkọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n mi ní orí ọ̀fẹ́ àwọn tí mo máa ń bá sọ̀rọ̀ kódà tó bá ń ṣeré orí ìtàgé bíi pé kọ́nà àwọn káràkátà inú nǹkan tó pọ̀ jù ṣùgbọ́n mo wá rí pé tọ̀dọ̀ tí yìí ó yàtọ̀ òun ló fẹ́ jẹ́ kí n fẹ́ béèrè àwọn ìbéèrè nípa àwọn kákẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ kékeré bàbá a rí ní pé tá bá wo bí ìlú Nàìjíríà ṣe rí lọ́wọ́lọ́wọ́ yìí kí má tiẹ̀ sọ pé ìlú Nàìjíríà nìkan torí bí nǹkan ṣe ń lọ ń sìn ó di pé kó ní kálukú kó múra kó súnra kì nípa bá ṣe ń kọ́ àwọn ọmọ kódà ní ayé ìgbà tí àwa náà tí à ń dàgbà tá a wà níléèwé bí àwọn ọmọ yìí ṣe wà níléèwé tí olùkọ́ wa bá nà wá níléèwé a lẹ́tọ̀ọ́ láti sọ fún àwọn òbí wa pé tíṣà wa nà wá olùkọ́ wa nà wá a lẹ́tọ̀ọ́ torí tí a bá sọ lọ́jọ́ náà lọ́hùn a tún máa jẹ́ ×3 ìyá yẹn ìyá wa àti bàbá wa tún wá tẹ̀lé wa lọ sí iléèwé wa lọ́jọ́ kejì tí wọ́n lọ sọ fún tíṣà yìí pé mo fọ́mọ ilé ẹ lọ́wọ́ o èmi nìkan èmi mo bí o ṣùgbọ́n lẹ́yìn tí mo bí ó ti di ọmọ gbogbo ayé bàbá ǹjẹ́ ṣé àwọn òbí sì ń sọ nǹkan yẹn pẹ̀lú experience yín gẹ́gẹ́ bí ipò tí ẹ wà. ẹ ṣe atọ́kùn wọ́n ní ìgbára làbúra wọn kì í bú Ṣàngó lẹ́rùn àti pé aṣọ ọ̀gbà ni wọ́n ń dá fúngbà oríṣiríṣi nǹkan nínú ètò ẹ̀kọ́ ti yàtọ̀ ní àkọ́kọ́ náà fún ìbéèrè tẹ́ béèrè mo rí pé ẹbí mi bí mo tún ṣe yàbàrà sọ̀rọ̀ oníléèwé dé tẹ́ bá rí gbogbo ìrìn àjò mi tí mo kà sílẹ̀ nípa ètò ẹ̀kọ́ mi ẹ rí pé kò sílẹ̀ tó ṣò pé bóyá mo lọ sí University of Education or College of Education láti lọ kọ́ education tààrà ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi lákọ̀ọ́kọ́ ibi tó rí bá dáni sí ibẹ̀ náà là gbé mo ti ní ẹ̀bùn kíkọ́ èèyàn kíkọ́ ọmọ láti kékeré mi tí gbogbo àwọn contemporaries mi gbogbo àwọn colleagues mi tí wọ́n lè jẹ́rìí sí láti secondary school mi ni nìyẹn ti wà bẹ́ẹ̀ tó jẹ́ pé tí n bá kó àwọn ẹlẹgbẹ́ mi jọ tájọ wà ní school nígbà yẹn títí tó fi kún àwọn títí tí ó fi di ìgbà tó tiẹ̀ jẹ́ pé ó kù díẹ̀ ní péréte ká jáde ká ṣe WAEC lélẹ́yìí tí mò ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń jẹ́rìí sí pé kódà bí mo ṣe explain àwọn nǹkan yìí fún àwọn ó dùn mọ́ wọn nú ó tún yé wọn yéké nígbà míì gan ju bí olùkọ́ ṣe explain fún gbogbo wa nínú classroom lọ bóyá eléyìí ó lè pẹ̀lú nǹkan tó kó sí mi ní orí tó kó sí mi ní ara tó wọnú ẹ̀jẹ̀ tí mo wá bẹ̀rẹ̀ sí ní develop ẹ̀ bẹ́ẹ̀ ṣe rí nígbà tí mo jáde ní University of Lagos mo ṣiṣẹ́ briefly
ní AIT Repa Ada Communication fún ìgbà péréte gẹ́gẹ́ bí akóròyìnjọ fún wọn. Ṣùgbọ́n láàrin ìgbà tí mo fi ṣiṣẹ́ pẹ̀lú wọn yẹn, mo ṣàkíyèsí wípé ibi tí ọkàn mi wà, ibi tí gbogbo akitiyan mi wà àti bí àwọn èèyàn ṣe ń wò mí sí, pàápàá jùlọ nílùú Ṣàngó, gbogbo àwọn tí wọ́n ti mọ ìgbà tá a ti wà ní school tó jẹ́ pé wọ́n feel pé role model làwọn tí máa ti ń kọ́ níwèé tí wọ́n jẹ́ àwọn juniors wa, wọn á fi mí lọ́rùn sílẹ̀. Yes sir, ẹ jọ̀ọ́ báwo lè lè ṣe rí, báwo lè lè ṣe rí, kí wọ́n fẹ́ káwọn òbí mi gan kí wọ́n fẹ́ sanwó WAEC àwọn ọmọ kó jẹ́ mi náà náà máa wá bá ní gbogbo eléyìí tá a ti ń ṣe sẹ́yìn nígbà tá a wà ní yunifásitì, nígbà tá a wà ní polytechnic. Torí mi ti wà ní yunifásitì ni mo ti ń kọ́ àwọn ọmọ ló jẹ́ pé tí n bá ní àǹfààní àti wá sí Ṣàngó tàbá ti wá sílé, kódà gan ní gbogbo Bariga, gbogbo Àkọkà ló ti láwọn ibi tí mo ti ń lọ ṣe lẹ́sìn ìgbà yẹn ayé continuing education centers ló gbajúmọ̀ nígbà yẹn. So gbogbo ìgbà yẹn ni mo ti ń ṣe díẹ̀díẹ̀ kó jẹ́ bí mo ṣe ń kọ́ àwọn ọmọ lèmi náà ń kọ́ ètò ẹ̀kọ́ yẹn fúnra mi. So ìyẹn ló fi jẹ́ pé ìgbà tí mo fi wá máa wọ Repa AIT Ada Communication, kódà bí olójooṣù 6 lọ, kódà ìgbà tí máa fìwé sílẹ̀ pé mi ò lè ráyè wá mọ́ láti máa kóròyìn jọ fún wọn, ó ya ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá wa lẹ́nu pé nǹkan táwọn èèyàn ń ṣe àfẹ́rí láti ní, nǹkan táwọn èèyàn ń wá lójú méjèèjì lèmi finúfídọ̀ fìwé sílẹ̀. Torí mo wò pé àwọn ọmọ akẹ́kọ̀ọ́, àwọn tó ń fẹ́ ṣe WAEC, tó ń fẹ́ ṣe JAMB, tí wọ́n rọ̀gbọ̀ yí mi ká ń gbà yẹn, mo ní ìgbàgbọ́ pé tí n bá fún wọn ní attention, full attention yẹn, ẹ̀mí mi ń sọ nígbà yẹn pé àwọn nǹkan kan sì wà níwájú fún mi láti area ètò ẹ̀kọ́ yìí. Mo ṣe yà resign pé kó má di ẹni tó fẹ́ gbìyànjú láti jẹ 2 lábà kò wà ní rí kankan ṣe láṣẹ yanjú, ni mo ṣe yan iṣẹ́ akẹ́kọ̀ọ́, ni mo ṣe yàn láàyò. Mo wá bẹ̀rẹ̀ sí ní lọ teach káàkiri àwọn existing continuing education centers, àwọn private secondary school tí ìfi bẹ́ẹ̀ popular nígbà yẹn, torí gbogbo ìgbà yẹn ìgbà ológun ni, ìgbà Abacha, ìgbà Babangida, ó kù díẹ̀ kí Babangida kúrò ń bẹ̀ ní early 90s, ìgbà Abacha and so on. Ló fi wá di pé mo ṣe jáde, mo ṣe wá eventually mo ní láti resign, mo fi wá face ẹ̀ lẹ́nu pé mo ń teach yẹn káàkiri lèmi náà fi bẹ̀rẹ̀ sí ní dáwọn tèmi náà sílẹ̀, tutorial center. From there yẹn metamorphose into a full-fledged secondary school, government approved. A bẹ̀rẹ̀ sí ní ṣe WAEC, a bẹ̀rẹ̀ sí ní kọ JAMB, a ní JAMB recognition, WAEC recognition and all that. Kí n tó ṣe wá pé ó jọ pé ọ̀nà náà ni ọ̀nà yìí ni mo fi wá tẹra mọ́. Ẹ ṣeun gan-an bàbá, tábà ní kàkà ní míní 2 mẹ́ta, ó ti wá tó bí ọdún mélòó gangan tí iléèwé yìí tó ti wà báyìí. Ní ti eléyìí iléèwé tó ti ṣe díẹ̀ ni, torí ní axix yìí tá a bá la Lagos Abẹ́òkúta express road yìí tá a bá là lọ, tá a wá mú tá a fi tiẹ̀ tó lọ sínú Ọ̀tà sílẹ̀, tá a mú gbogbo eléyìí tó wà ní Ṣàngó ń bì. This is the first school to be recognized by the government, first school láti ní approval, first private school ní àárín yìí tó kọ́kọ́ ṣe WAEC ní tí àwọn other schools tó ń kọ́ àwọn ọmọ wa ṣe. Torí first WAEC ti wá ń bì báyìí lọ́dún náà was 2003. A kúrò ní tutorial or continuing education center ní year 2000, ní gbogbo 90s continuing education center ni mò ń ṣe. Ó tóbi o, ìyẹn gan fẹ́ ju school yìí lọ, gbogbo bẹ́ẹ̀ ṣe rí táwọn ọmọ pọ̀ tó yìí. Continuing education center mi tí wọ́n ń pè ní Merit Tutors nílùú Ṣàngó nígbà yẹn, ó fẹ́ ọmọ tó wà nínú ẹ̀, torí a máa ní morning, afternoon and evening session, tá a bá pa gbogbo wọn pọ̀ wọ́n ju gbogbo àwọn ọmọ tẹ́ ẹ rí yìí lọ nígbà yẹn. But ká tẹ̀sí ibi táyé ń tẹ̀sí la kúkú wá decide pé kó di secondary school, ká gba approval, ká gba gbogbo òwe tí ìjọba máa lè bá wa fi fọwọ́ sí ìyẹn, because láti 90s mid 90s ni tutorial college mi ti wà, bẹ̀tí pé a wá di secondary tí uniform dé ọrùn àwọn ọmọ year 2000 ni òun náà la dẹ̀ bá di ẹ̀ ní. Ẹ ṣeun gan, ẹ ṣeun gan bàbá. A rí pé àwọn ọmọ iléèwé sì wọ́n wà ní holiday, tọ́dẹ̀ ìdí pé tá bá máa mú bí ọ̀sẹ̀ díẹ̀, bí ọ̀sẹ̀ 3 sí 4 sì wá wọlé padà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń wò pé àwọn fẹ́ pààrọ̀ iléèwé tí àwọn ọmọ wọn ń lọ tẹ́lẹ̀, àwọn náà wá wò pé wọ́n fojú fídọ̀ pé ibo làwọn lè mọ ọmọ lọ, ibi tí ẹnu
àwọn olùkọ́ ti máa ká àwọn ọmọ wọn ṣùgbọ́n nígbà táwa dé bíbà tá a rí bí gbogbo kan ṣe ṣe láàrin bí ìṣẹ́jú 5-6 tá a ti rí a rí pé lóòótọ́ àwọn ọmọ yìí wọn ò mọ̀ wá a rí dìgbò bí wọ́n ṣe sí wa a rí bí wọ́n ṣe bá a sọ a rí pé lóòótọ́ ẹ̀kọ́ wà níbí tí àwọn ọmọ yẹn dẹ̀ ń kẹ́kọ̀ọ́ bàbá tí àwọn èèyàn tó wà ní agbègbè láti Ṣàngó láti lọ síbikíbi tó fẹ́ mú ọmọ wọn wá ǹjẹ́ ṣé àyè wà láti wá darapọ̀ mọ́ yín tí wọ́n bá fẹ́ mú ọmọ wá. ẹ ṣe atọ́kùn inú àdùn ayọ̀ yẹn á kún tẹ́ ẹ bá wò ó tẹ́ ẹ fi débì báyìí ọ̀kadà tẹ́ sọ pé ẹ mú tó lè dín wá síbi ẹ rí pé bẹ́ẹ̀ ṣe dárúkọ skul lẹ́nu kan number 1 torílẹ̀-èwe tó ti pẹ́ ni tẹ́ ẹ bá dẹ̀ tún wọ̀ ẹ rí pé ó bọ́ sínú níbi tó wà ó ti wà báyìí àwọn èèyàn kọ́lé díwa mọ́ ni ò torí gbangba la wà tẹ́lẹ̀ gbogbo àwọn tán wá ra ilẹ̀ létà lẹ́yìn tí àwa débì báyìí ni wọ́n ṣẹ̀ wá kó wa sínú ló fi di like Merit Avenue Meritland Avenue tá a wá dì í bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀ tẹ́ bá wò ẹ́ rí pé kì í ṣe pé bóyá ẹ̀ ń rí pósítà ẹ̀ ń rí signboard káàkiri ìgbìyànjú ló ń jẹ́ bẹ́ẹ̀ track records òun náà ló gbé wa débẹ̀ wọ́n ti mọ̀ pé ká kọ́ ọmọ ní ìlú Ṣàngó sí Ọ̀tà kódà lára àwọn ọ̀gá wa gan ní ministry wọ́n máa ń sábà ń tẹnumọ́ fún mi wọ́n ní the history of education in Ogun State is incomplete. Let me be very specific. Wọ́n ní the history of secondary school education is incomplete in Ogun State without Meritland. Torí àwọn ọdún tá a ti wà ń bẹ̀ àtàwọn ìgbìyànjú wa tó hàn sí ìjọba tó hàn sí àwọn òbí tó hàn sí àwọn aráàlú tó ti ń hàn sí gbogbo àgbáyé lápapọ̀ torí gbogbo àwọn ọmọ wa ti fọ́n káàkiri àgbáyé Germany ní America ní kò sílùú tí mi ò ní ambassador tí mi ò láwọn ọmọ tán ti jáde ń bí so mo ti kọ́ ìyá mo ti kọ́ ọkùnrin mo kọ́ obìnrin tó jẹ́ pé àwọn náà ti dàgbàdàgbà wọ́n tún ti kọ́ àwọn ọmọ wọn wá àwọn ọmọ wọn náà tún ti ṣe wàhálà wọ́n ti jáde so face tí mo wà ń sìn ní kí n kọ́ ọmọ òní face tí mo wà ń sìn so adẹ̀dùpẹ́ fọlọ́run. ẹ ṣeun gan láàfikún gbogbo àwọn nǹkan tí ẹ sọ ìtumọ̀ ni pé tí wọ́n bá fẹ́ mú àwọn ọmọ wa àyè wà. àyè wà. bàbá tí wọ́n bá máa débì báyìí gangan báwo ló ṣe máa débì. bẹ́ẹ̀ náà ṣe débì ní gbogbo Ṣàngó ń sìn ẹ rí i pé afẹ́dàbẹ̀ ń pè ní gbogbo àgbáyé Ṣàngó ni àwọn ọlọ́kadà pọ̀ sí jù bẹ́ẹ̀ ṣe mú ọlọ́kadà kan tó lead mọ́tò yín dẹnu géètì mi bẹ́ẹ̀ náà ni kò sí part kan ní Ṣàngó ń sìn sí Ọ̀tà sí Ìjókòó sọ́nù Àgbàdo tán ti máa mú ọ̀kadà tàbí mú mọ́tò pé àwọn ń lọ sí Merit tí wọ́n ní gbé wọn débí níbi tí ní àyè tí Ọlọ́run tó wá sí so kéèyàn sátidé Ṣàngó ni kódà àdírẹ́sì pé ká bá sọ pé number 4 Merit Avenue kankan àtúnpọ́n jẹ̀bẹ̀ lákìsà ni ẹ̀yẹn sátidé kẹ́ ẹ ní kí ọ̀kadà kan ẹ sá ti náwó fún ọ̀kadà àkọ́kọ́ tẹ́ ẹ bá máa náwó fún wọn máa gbé yín dénú ọgbà yìí. ẹ ṣeun bàbá tá a bá fẹ́ fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àbí kẹ̀ bóyá ibi tí wọ́n ti lè kọ́ńtàtì àbí tó ti lè pe inú àwọn tí wọ́n bá yín ṣiṣẹ́ pé àwọn fẹ́ béèrè àwọn nǹkan báyìí nípa iléèwé yìí ǹjẹ́ ṣé orí ọ̀fẹ́ yẹn wà? orí ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni orí ọ̀fẹ́ wà bẹ́ẹ̀ lórí ètò yìí hotline tèmi fún ara mi ni máa wá fi sílẹ̀. ẹ ṣeun gan. bẹ́ẹ̀ ni hotline mi tó jẹ́ pé tẹ́ bá ti pè kì í ṣe secretary ló máa gbé not even my principal èmi gangan fún ara mi ni máa gbé ni máa wá sọ fún official kan nínú iléèwé náà ìgbésẹ̀ tí wọ́n máa gbé 080 23 35 2329 080 23 35 2329. ẹ ṣeun gan bàbá kí tó kúrò lórí ọ̀rọ̀ iléèwé tí a wà yẹn a rí ní bí oṣù mẹ́ta àbí oṣù mẹ́rin sẹ́yìn a rí arábìnrin kan lórí ayélujára tí wọ́n dá ọmọ ẹ̀ padà sílé torí pé ọmọ yẹn pẹ́ dé àwárí tó lọ jà fitafita tó bá wọn jà tó ṣe oríṣiríṣi nílé ìwé náà bàbá gbogbo àwọn nǹkan wọ̀nyí a dẹ̀ mọ̀ pé kí wọ́n tó dín pé iléèwé kọ́ tó dá ọmọ padà sílé a rí pé iléèwé yẹn wọ́n ti máa kìlọ̀ torí kí wọ́n tó dá padà wọ́n ti ṣíjú lé pé ó ṣe jẹ́ pé ìwọ nìkan ló máa ń léètì dé lójoojúmọ́. wọ́n ti máa kìlọ̀ tí mo mọ̀ torí àwa náà ti gba iléèwé kọjá a mọ̀ bí gbogbo kan ṣe ń ṣẹlẹ̀ níléèwé bàbá nígbà tí ẹ rí nǹkan yẹn gẹ́gẹ́ bí olùkọ́ni
kí ni nǹkan tó sọ sí yín lọ́kàn nígbà tí nǹkan yẹn ṣẹlẹ̀. ẹ ṣe atọ́kùn ìbéèrè ńlá ní ìbéèrè tẹ́ béèrè yìí ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mẹ́hẹ létò ẹ̀kọ́ wa number one ná ẹ̀kọ́ gan fúnra rẹ̀ ò mẹ́hẹ o ọ̀pọ̀lọpọ̀ máa sọ pé standard of education is falling ìyẹn holistically tabaníká kó gbogbo ẹ̀ papọ̀ ní ìhùwàsí ìjọba ní ìhùwàsí àwọn òbí ìhùwàsí àwọn akẹ́kọ̀ọ́ fúnrara wọn àwọn olùkọ́ àti ilé ìwé gangan tí wọ́n ń lọ in fact gbogbo wa la ní ẹ̀bi yẹn lọ́wọ́ tó bá jẹ́ gbogbo yẹn lápapọ̀ la fẹ́ sọ a lè sọ pé àwọn nǹkan kan mẹ́hẹ here and there but ní success tí ó ń wáyé nínú ètò ẹ̀kọ́ these days ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbàgbọ́ wípé ètò ẹ̀kọ́ ti fọ́ tán ètò ẹ̀kọ́ ti dàrú ètò ẹ̀kọ́ ti rárá ó láwọn ibi tó fọ́ sí o tètò ẹ̀kọ́ bá fọ́ bẹ́ẹ̀ bá ṣe ń sọ yìí ní rí gbogbo àwọn ọmọ Nàìjíríà gbogbo àwọn Nigerians tó jẹ́ bí ìbáyìí náà ni ọ̀pọ̀lọpọ̀ wọn ti gba ẹ̀kọ́ lẹ́yìn ẹ̀kọ́ náà ṣe fọ́n káàkiri gbogbo àgbáyé tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa nínú medicine ni nínú pharmacy in fact medical sciences generally nínú humanity ni engineering and all that táwọn òyìnbó gan tí wọ́n ṣe dansaki fáwọn àwọn ọmọ wa tí wọ́n kẹ́kọ̀ọ́ níbí báyìí wọ́n tún lè tún lọ gbẹ̀kọ́ sí lókè òkun ṣùgbọ́n ìpìlẹ̀ ẹ̀kọ́ wọn láti bí báyìí ni tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa so tá a ti ń rí lára wọn láti ìlú yìí tó tún wà nínú ìjọba nílùú òyìnbó tó ń wà nínú ìjọba lókè òkun so mí pé kì í ṣe pé bẹ́ẹ̀ náà lètò ẹ̀kọ́ fọ́ bẹ́ẹ̀ láwọn àárín kan especially in the area of discipline ó wọ̀wọ́ ìyàtọ̀ tó wà ń bẹ̀ gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni tá a bá tiẹ̀ ní ká wò gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn nínú ètò ẹ̀kọ́ pàápàá jùlọ ní area discipline sí gbogbo ìgbà tí àwa yìí tiẹ̀ ṣì wà nílé ìwé tí kì í ṣe pé ó pẹ́ lọ bí alára báyìí ká tó ṣe wá sọ pé àwọn bàbá wa tí wọ́n ti ṣe ètò ẹ̀kọ́ náà síwájú tiwa ẹ rí i pé ìyàtọ̀ gbọ̀rọ̀gbọ̀rọ̀ ló wà ń bẹ̀ àwa náà dẹ̀ ń jẹ́ ẹ̀rọ ẹ̀ ń sìn àti rí i pé bí gbogbo kinní yẹn ṣe ń lọ tá a bá fi máa rọ́dún mẹ́wàá 20 ọdún ṣe ń sìn àmọ́ bí tá a máa bára wa nínú ìwàsí àwọn ọmọ lórí bí ìjọba ṣe ní kí àwọn iléèwé mú wọn bí àwọn òbí náà ṣe wá gbé ètò ìjọba yẹn bí wọ́n ṣe gbé sórí tí wọn ò fẹ́ jẹ́ kí àwọn ọmọ gangan fúnra wọn kí wọ́n wà discipline kí wọ́n níbẹ̀rù. gẹ́gẹ́ bí àlàyé tí atọ́kùn ṣe bẹ́ẹ̀ ṣe sọ síwájú ayé ìsìn la máa rí ibi tí olùkọ́ ti máa bá ọmọ wí táwọn òbí máa dé àti máa rí àwọn òbí tó máa ní kíní kan olùkọ́ náà dà máa ná ni máa gbá létí ni tọ́wọ́ olùkọ́ mi tó bá tẹ tíṣà nínú skul ojú principal apá kànnàkànnà so ọmọ tẹ́ ẹ mú wá tẹ́ wá lodge complain ẹ wá fi ẹ̀hónú hàn pé bóyá tíṣà bá wí ni o wọ́n sọ pé ó late wọ́n ní kò ṣe assignment wọ́n ní kò ṣe gbá wọ́n ní kò ṣàgbọ̀n tẹ́ ẹ mú wá tẹ́ ẹ dẹ̀ fi kí ọmọ náà kó gba ẹ̀kọ́ tó jẹ́ lójú ọmọ yẹn ẹ tí ẹ fi ọmọ sílé kẹ́ wá fi ẹ̀hónú hàn tẹ́ ẹ bá dẹ̀ mú ọmọ dání kí ẹ̀hónú yẹn kó mọ níwọ̀nba kẹ́ ẹ ṣàlàyé fún àwọn agbátẹrù ètò nílé ẹ̀kọ́ bóyá principal school ní tàbí proprietor kí wọ́n gbé àwọn ìgbésẹ̀ tó jẹ́ pé ojú ọmọ yẹn lè ṣe ń gbá teacher létí so the signal we're sending is extremely bad à ń kọ́ ọmọ yẹn pé má wọrí whatever tó bá ti ṣe ń sìn nínú ilé ẹ̀kọ́ yẹn whatever tó bá ṣe wọn ò ní fọwọ́ kàn ẹ́ mọ́ ti mọ̀ pé tí wọ́n bá tún fọwọ́ kàn ẹ́ èyí tó ju nǹkan tá a ṣe fún wọn lọ yìí òun náà la máa padà á ṣe fún wọn so ọ̀pọ̀lọpọ̀ nǹkan báyẹn jẹ́ kí àwọn ọmọ wọ́n bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní yàmà ọmọ lè mọ̀wé ìwé nìkan kọ́ ipò ọmọ mọ̀wé kọ́ ni gbogbo nǹkan a complete child lẹni lọmọ tó mọ̀wé tó tún mú wà kún because ìwà náà ló máa jẹ́ kó fi ìwé yẹn ṣe ọ̀pọ̀lọpọ̀ oríire tó fẹ́ lòwe fún láti fi ṣe so ọ̀pọ̀lọpọ̀ nǹkan báyẹn ó ti ń ṣẹlẹ̀ àti ráwọn state ń sìn tó jẹ́ pé nínú òfin wọn tí àwọn amòfin àti àwọn ilé ìgbìmọ̀ aṣòfin wọn tí wọ́n tún ti fi ọwọ́ lù pé ọmọ olùkọ́ tó bá na tíṣà bóyá kan bá wí wọ́n fẹ́ lè sọ pé kólùkọ́ lọ sẹ́wọ̀n lórí pé ó bá ọmọ wí àní kan bá ọmọ wí lọ́nà òdì ṣùgbọ́n àyè gbọ́dọ̀ wà tó jẹ́ pé gbogbo ẹ̀sìn gan ló tiẹ̀ fọwọ́ sí ṣe bíbélì fúnra rẹ̀ ní àyà ọmọdé ni wèrè dì sí ẹgbàá la fi ń tú so ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹn tí àwa ò gbà because bí àkóso ọ̀dọ́ tiwa gẹ́gẹ́ bí iléèwé bó ṣe jẹ́ pé a rí àwọn ọmọ gẹ́gẹ́ bí àwọn ọmọ wa nǹkan tá a bá máa ṣe fún àwọn ọmọ wa náà la máa ṣe fún wọn àgbà kí tíṣà máa treat ọmọ gbogbo ètò yẹn wà ńlẹ̀ bẹ́ẹ̀ náà ló dẹ̀ jẹ́ pé
a fàyè sílẹ̀ fún ọmọ tí wọn ò ní lè bá wí lọ́dọ̀ tí wọ́n ti wà nínú òfin wa wọ́n bá ti wá rẹ́gísítà ọmọ gbogbo ẹ̀ ló ti wà ńbẹ̀ tó jẹ́ pé òbí máa tẹwọ́ sí ló máa tẹ̀ka sí pé òun gbà irú àwọn ọmọ bẹ́ẹ̀ la ní ń bí adẹ̀dúpẹ́ fọlọ́run pé àṣẹ ọmọ bá wí àwọn ọmọdé ń jáde wọ́n ń ṣoríire tínú tiwa náà dùn kódà gan lọ́wọ́lọ́wọ́ tá a ti bẹ̀rẹ̀ sí ní jẹ èrè ẹ̀ látara ọmọ tí ọlọ́run ò jẹ́ kó jẹ́ pé ọ̀run nìkan lèrè àwọn teachers wá wà. ẹ ṣeun gan bàbá ìbéèrè yìí ni màá béèrè tó máa gbẹ̀yìn lórí àwọn nǹkan tá à ń sọ nípa tilé ìwé dé. bàbá a rí pé tá a bá wo àwọn tó jẹ́ ilé àdásílẹ̀ tá a bá wò a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dá iléèwé yìí sílẹ̀ wọ́n ń ṣètọ́jú àwọn olùkọ́ wọn. tá a bá wo owó oṣù tí wọ́n fún àwọn olùkọ́ wọn yìí bàbá tá a bá yọ owó oṣù wọn tó bá yọ owó mọ́tò kò fẹ́ sí nǹkan kan. kò sí nǹkan kan wọ́n dẹ̀ ń gba owó iyebíye lọ́wọ́ àwọn ọmọ òbí tí wọn ò dẹ̀ tọ́jú àwọn olùkọ́ báwo lèyìn ṣe ń ṣe tọ̀dọ̀ tí. ẹ ṣe atọ́kùn ìbéèrè tẹ́ béèrè ìbéèrè ńlá ni tó ń jàràn ìnílẹ̀ ṣe rí gẹ́gẹ́ bí èrò tó wà nínú ọkọ̀ ṣe mọ̀ pé èmi náà ti wà nínú ẹ̀ báyìí gẹ́gẹ́ bí olùdásílẹ̀ iléèwé máa wà láàrin àjọ wa fi ojú ṣùnùkùn wò mi ní fi sọ́tún mi ò ní fi sósì. Number one, àwọn ilé ẹ̀kọ́ tẹ́ rí yẹn ní ilé ẹ̀kọ́ àdáni kódà ìjọba fúnra wọ́n pín wọn sí ìletò different grades ní grade A wà grade A secondary school wà mo kàn fi secondary school fi ṣe àpẹẹrẹ ni grade B wà ó wà bẹ́ẹ̀ lọ títí débi E or even more in some states. Bí apá bá ṣe ń kún wọn tó tàbí bí Ọlọ́run bá ṣe fún wọn láǹfààní tó ni wọ́n ṣe ń grade wọn wọn àníjọba lò fún tax tán máa san dues tán máa san fún ministry àtàwọn ìnáwó pẹ́pẹ̀pẹ́ tó tiẹ̀ kúrò ní ìnáwó pẹ́pẹ̀pẹ́ tí àwọn iléèwé náà máa ṣe sí àpò ìjọba ìyẹn làwọn ṣe tò wọ́n sí grade yẹn. Number one wọ́n á wo iye tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn òbí. Number two wọ́n á wo population kan tí wọ́n fi dálé ẹ̀kọ́ náà sílẹ̀ wọ́n á wo bílé ẹ̀kọ́ gan ṣe rí fúnra rẹ̀ ṣé mo pa àlè fi wé àlè fi school tó jẹ́ like we at this informal level we call them mega schools. Bóyá bí iléèwé tí olórí orílẹ̀-èdè nígbà kan dá sílẹ̀ tàbí tí sẹ́nítọ̀ kan dá sílẹ̀ tàbí tí kọmíṣánná dá sílẹ̀ bóyá gọ́vnà náà ní tiẹ̀ a lè fi wé iléèwé tó jẹ́ pé ẹnìkan tó kàn tiraka tó ra mu níwọ̀nba kẹjẹ́bù títí ẹ̀. Bet láti kọ́kọ́ yà sí area ọ̀dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí àwa olùdásílẹ̀ iléèwé tá a ṣètò fún wọn ẹ jẹ́ kí n mú ní àǹgù yẹn ná. Ṣé gbogbo àwọn olùkọ́ yìí gbogbo náà ná lójú wọ́n dẹ̀ ní làákàyè ṣé bí làákàyè wọn lára kì í ṣe ara wọn kì í ṣe ojú wọn pé wọ́n fàìn làákàyè tán ní la fi gbà wọ́n síṣẹ́ so làákàyè yìí náà fi rí gbogbo nǹkan tó ń lọ wọ́n mọ nǹkan tọ́mọ kọ̀ọ̀kan san ẹ wò ní school mi wọ́n máa ní population wọ́n á tún máa gba owó gidi at the end of the day owó tẹ́ máa san ní salary fún teacher kan kò ní tó owó tí ọmọ kan ń san owó tọ́mọ kan ń san kẹ̀ ní àwọn school mi tí wọ́n ti ń gba owó gidi kò ní fẹ́ súnmọ́ owó tí ọmọ ẹyọ kan nínú gbogbo ọmọ tán ní tí wọ́n ń san àwọn tíṣà yìí dẹ̀ ń ṣiṣẹ́ takuntakun wọ́n dẹ̀ létí wọn lójú wọ́n mọ bó ṣe ń lọ wọ́n mọ bówó ṣe ń wọlé bẹ́ẹ̀ kò wá kí ṣe bówó ṣe ń wọlé bẹ́ẹ̀ torí bówó ṣe ń wọlé pàápàá jùlọ ní ọ̀rọ̀ school wípé èèyàn dá school sílẹ̀ bówó ṣe ń wọlé lówó ń jáde o ìkan nínú ìnáwó pé èèyàn dá léèwé sílẹ̀ òun ni salary o. Ó ṣe kókó ó ṣe pàtàkì because tí ò bá sáwọn teachers yẹn kò sí nǹkan tó ń jẹ́ school kò bá ní structure kó jẹ́ blọọkù tó wà nínú kó jẹ́ orí éka bíi 8 lèyàn kọ́ gbogbo àwọn blọọkù yẹn sí tí ò bá ti sí teacher ń bẹ̀ ètò ò lè lọ kò tiẹ̀ lè lọ rárá kì í ṣe pé kò lè lọ bó ṣe yẹ kó lọ. But àwọn grades yẹn náà ó yẹ ká máa jẹ́ kó máa determine ìgbáyé gbádùn àwọn olùkọ́. A sọ pé bóyá bíi grade D or grade E tó jẹ́ pé òun náà ṣe ń bọ̀ but ẹ jẹ́ kí àwọn olùkọ́ yẹn torí wọ́n tiẹ̀ ti rí kì í ṣe pé ẹ máa jẹ́ kán rí torí wọ́n ti mọ̀ ẹ máa ṣe nǹkan tó wà commensurate sí service wọn àti sí bí ilé ẹ̀kọ́ náà sì ṣe wà ẹ jẹ́ ká máa ṣe fún wọn. Lóòótọ́ bí ìfìyàjẹra ẹni ó pọ̀ nínú ẹ̀ lóòótọ́ ìmọ̀tara ẹni lè wà
fún àwọn olùdásílẹ̀ kì í ṣe fún iléèwé nìkan fún gbogbo ẹni tó bá dáṣẹ́ sílẹ̀ ni pẹ̀tẹ́ èèyàn bá ti níbẹ̀rù Ọlọ́run yàtọ̀ sí sálárì á tún ní àwọn ètò tó máa ṣe àwọn ètò ìgbáyégbádùn kankan àti àwọn opportunities kankan tí ẹni tó gbani síṣẹ́ náà tó máa fi sílẹ̀ tó máa jẹ́ àǹfààní fáwọn tó ń wà níbẹ̀ tó jẹ́ pé tí wọ́n bá ti ẹ̀ ń wo pé sálárì yìí lóòótọ́ àmọ̀ pé skul yìí kì í ṣe skul olówó ńlá kan lọ títí bẹ́ẹ̀ sálárì yìí ò ṣe kíní ṣùgbọ́n àwọn ètò báyìí tó wà ńlẹ̀ àtàwọn opportunity báyìí ẹ rí i pé ìyẹn á tún jẹ́ kí ìyẹn á tún fi omi àlàáfíà á tún jẹ́ kọ́kàn wọn tún balẹ̀ láti fẹ́ dúró tìrú ilé iṣẹ́ bẹ́ẹ̀ so bó ṣe rí nìyẹn so yẹn mo fi sọ pé ó fi sọ́tún ó fi sósì yẹn depending on the grade tí a bá ń sọ so bí a ṣe ní sọ yìí pé káwọn akẹ́kọ̀ọ́ náà àbí káwọn olùkọ́ yẹn àwọn teachers kí wọ́n expect nǹkan tó pọ̀ jù náà la ṣe ní sọ wípé kí àwọn tí wọ́n dá ilé ẹ̀kọ́ sílẹ̀ kí wọ́n má ṣe nǹkan tó tọ́ tó yẹ fáwọn òṣìṣẹ́ wọn tí wọ́n bá gbà. ẹ ṣeun gan sá bàbá tábà ní kábẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ yìí lọ àròyé àkọ́tà fẹ́ sọ gangan. bóyá láti ẹ̀ máa wáyà sí i lórí mo ti rí pé ó ti di 2 programs báyìí pọ̀. ó jàre bàbá mi. bàbá tẹ́ bá ní sinimá kankan tẹ́ ti ṣe àbí tẹ́ bá ènìyàn ṣe tẹ́ fẹ́ jẹ́ kí àwọn olólùfẹ́ yín kí wọ́n lọ wò kẹ́ bá dárúkọ ẹ̀ àti ibi tí wọ́n ti lè bá pàdé. ó ṣe olóòtú àwọn sinimá pọ̀ lóríṣiríṣi lákọ̀ọ́kọ́ náà mo kọ́ fẹ́ rọ àwọn èèyàn wa interview lóríṣiríṣi ó ń wáyé gbogbo nǹkan tí ẹ̀yin presenters wa tó rẹ̀yìn lẹ́ ń present wa fáyé ó pọ̀ tẹ́ ń ṣe nígbésí ayé wa tínú wa dẹ̀ ń dùn ẹni tí ó gbé tiẹ̀ sílẹ̀ tó ń ṣe tẹni ẹlẹ́ni ọlọ́run ló ń bá gbẹ̀rù ẹ̀ ọlọ́run abẹ́yìn náà gbé ẹrù tì í ṣùgbọ́n àwọn èèyàn wa kàn wà courteous kan a ṣe interview fine àwọn nǹkan tí a lè sọ lọ́tún lọ́sì tó jẹ́ móríyá ó pọ̀ lóríṣiríṣi idea dragging èmi ò fi bẹ́ẹ̀ láìkẹ́ ṣe rí i pé látàárọ̀ tí mo ti sọ̀rọ̀ kì í ṣe pé àwọn èèyàn kì í ṣẹ̀yàn tẹ́ bá ní kí n máa sọ àwọn tí tó ti ṣe àwọn nǹkan tó mì mí ní industry máa sọ méjì máa sọ mẹ́ta bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà yẹn forgiveness is forgiveness tá a bá ti sọ pé a ti dáríjìra wa ìdá ò sọ lẹ́nu jáde tàbí ó ti ní lọ́kàn gẹ́gẹ́ bí olùdáríjì tí wọ́n náà jẹ́ kò ní ìka tó ṣe ẹ̀ máa drag so many things wà tó dùn gan tá a lè máa sọ kódà ara pípọ́n ara ẹni lé ara nǹkan tó lè mú tẹ̀síwájú wá ni tó lè dùn nínú interview náà ni kó kàn mú kan nínú àwọn ọ̀gá kó rántí nǹkan kan tọ́gá kan ti ṣe fún ẹ kó sọ àwọn èèyàn á gba tiẹ̀ wọ́n á listen so tó bá tiẹ̀ máa jẹ́ kó máa wáyé bẹ́ẹ̀ kó máa jáwọn nǹkan tó jẹ́ òótọ́ tí ò ní máa fa yánpọnyánrin tí ò ní máa fa kùn sínú níyẹn tí àárín yẹn lọ́tún lọ́sì àmọ́ tí partake nínú ọ̀pọ̀lọpọ̀ sinimá tó jẹ́ gbogbo ẹ̀ náà ló lóyin ló ládùn so tí ò tiẹ̀ ṣe máa kà lóríṣiríṣi àwọn eléyìí tèmi náà ti ṣe fúnra mi sẹ́yìn ni I think about 8 sẹ́yìn ẹnujọ́ mẹ́ta yìí ni mo ṣì sinmi díẹ̀ ṣùgbọ́n ó sì láìpẹ́ láì jìnnà a ṣe ń po àwọn nǹkan pọ̀ lọ́tún lọ́sì torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti yàtọ̀ tí irú wa bá máa gbé nǹkan jáde ń sìn at least tí ò bá tiẹ̀ jẹ́ multi-billion naira kind of project kó sì lákàkì níwọ̀nba tí tó yẹ so à ń pa àwọn nǹkan kan pọ̀ lọ́wọ́ láìpẹ́ láì jìnnà táwọn náà máa jáde. ẹ ṣeun gan bàbá ẹ ṣeun gan ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu àwọn bàbá wa tí wọ́n ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ gbogbo ìrìn àjò wọn a wá fi àsìkò yìí a fi sọ fún gbogbo àwọn blogger tí wọ́n máa ń wá sórí péjì wa tí wọ́n máa ń gbé ọ̀rọ̀ tó yẹ pé bí a bá ṣe gbé síta tí wọn ò ní kọ́ síbẹ̀ tó fi máa ń kọ́ dá wàhálà lẹ̀ a bẹ̀ wọ́n a rọ̀ wọ́n ní pé kó jọ̀ọ́ àfẹ́rú ẹ̀ mọ́ kó tọwọ́ ọmọ ọba ṣọ a bẹ̀ wọ́n bá a bá ṣe gbé síta bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe bá wọn sọ ẹ ṣeun púpọ̀ àwọn máa rí yín bá sà. Thank you very much. God bless you. ẹ kú dédé àsìkò yìí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ nílùú tẹ́lẹ̀dùmarè dá ní gbogbo àgbáyé orúkọ mi ni Àyọ̀kẹ́ Lóríṣà aṣíwájú ìyálóde tí mo jẹ́ ìyálóde fún àwọn Àgbẹ̀kọ̀yà ní Ọ̀yọ́ state mo jẹ́ ìyálájẹ ọ̀jẹ̀ ní Ọ̀yọ́ empire tí mo jẹ́ ìyá gbogbo ní ìlú Ọ̀yọ́ àdúrà yín ó gbà o ojú òní tí ìyìn kankan ò ní ṣe yín
wọ́n ní fi mí pamọ́ kí n pọ́ lórúkọ tí wọ́n ń pe àrùn. Ẹ bèrè sí gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́. Ìwọ tó fẹ́ ṣàyẹ̀wò lórí ọ̀rọ̀ ìgbésí ayé rẹ, ẹlòmíì ó lọ́mọ méje wọ́n jọ mọ́ gbélé, èyí tó yóò lọ́kọ ò ní lóko, èyí tó yóò bímọ ò ní bímọ, ìtọ̀ ṣúgà ní ti ẹnu, ìfúnpá gíga ni, ìwọ ń ṣàìsàn àrọ́mọbí, ó fẹ́ gbéga níbi iṣẹ́, ó fẹ́ kọ́ràn rẹ̀ ó là, ìwọ ń lálàkàlà ni, ò ń bóbìnrin sùn lójú oorun, ò lè láṣeyọrí o, wọ́n ti gbá pẹ̀lú àdáàtì tí ó wájú tó ń dáwó sí i. Gbogbo kíhun ẹ bèrè fún. Ẹ fẹ́ ṣàyẹ̀wò lórí ọ̀rọ̀ ìgbésí ayé yín, ẹ fẹ́ wo àkọsẹ̀jẹ́ ayé yín ni, ẹ fẹ́ dífá lórí ọ̀rọ̀ ogun tí ń jà yín. Ẹ pè mí nígbà yín dífá lórí ọ̀rọ̀ yín.